omi bá ṣe tó máa ló ń ṣe fún lórí. Ìjà lọ́mọ ológun wáyé wájà omi ní gbà mí o. Ẹ dákun ẹ dábọ̀ o. Ẹ̀dẹ̀ wo ṣùgbọ́n tó ní. Ayé lọ́jà ilé ayé yìí o ló mọ̀. Ẹni àtànù lé ní o ó lè jà tọ̀nà gbọ́dọ̀ la. Ẹ má ṣe tẹ́ nìkan nù mú yọ. Ẹ dákun ẹ dábọ̀ o ẹ dábọ̀ o. Àìka nǹkan sí ló jẹ́ káyé dẹ̀bi ọ́. Bílẹ̀ bá kàn lẹ́bọ̀ dẹ̀dẹ̀ kàn dẹ̀dẹ̀ bá ò bá fẹ́ ní níbẹ̀ o. Àkìtà bẹ̀rẹ̀ ẹ dákun ẹ dàgbọ́ ẹ̀dẹ̀ wo ṣùgbọ́n tó ní. Omi bá ṣe tó ọmọ ológo ní sọ́nà ní káyé òwe. Ìjà lọ́mọ ológun wáyé wájà omi ní gbà mí o. Orí mi ẹ dákun ẹ dábọ̀ o. Ẹ̀dẹ̀ wo ṣùgbọ́n tó ní. Pẹ̀yẹpẹ̀yẹ ń bẹ lóde. Wọ́n ń bẹ lóde láì wẹ̀yìn wọ́. Ìfẹ́ dúró kádàrá dúró kádàrá kò ní ṣàìṣẹ́. Mo fẹ́ kẹ́ mọ̀ tọ́lọ́run ní yóò ṣẹ o. Akọrin nínú ayé ta ló mọ̀ ọ̀la. Orí mi dá ń bọ̀ o, má jẹ́ kú láyé o. Ẹ̀dá mi dá ń bọ̀ o, má gbà bọ̀dé láyé o. Ayé yìí ló mọ̀ ohun tó bàtà ẹsẹ̀ mi. Ayé yìí ló máa pín, mo ga jù yín lọ. Ayé yìí ló máa mọ̀ ẹ ò dẹ̀ rántí pé oore ọ̀fẹ́ lẹ́ni oore ọ̀fẹ́ lẹ́ni o. Omi bá ṣe tó máa ló ń ṣe fún lórí. Ìjà lọ́mọ ológun wáyé wájà omi yìí bá mi o. Màámi. Màámi. Àánú èmi ní rí. Ire ńkọ́? Ire ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ire. Ire. Èmi rèé. Màámi. Nǹkan ni. Mo tiẹ̀ ń ro nǹkan kan ni. Mo ń rò pé àwọn ìjọba mo gbọ́ kọ́ máa ń bá àwọn tí wọn lójú bíi tèmi báyìí. Mo gbọ́ kọ́ máa bá wọn wáṣẹ́. Mo wá wò pé tẹ bá lè bá mi try láti bá mi get contact wọn, especially bá lè bá mi get details wọn, bóyá kí n lọ bá wọn kọ́ bá mi wáṣẹ́. Ẹ mọ̀ mo kàn wí ni pé àjèjì ọwọ́ kan wọ́n ní pé kò gbẹ́rù dórí. Tí ilé bá ń kọrin tèmi náà bá dẹ̀ ń ṣiṣẹ́ ní ìkókún ṣọlẹ̀ náà, at least tábàjọ́ ń powó yẹn pọ̀ ọ̀rẹ́ mọ̀ òun ló máa fi jó òun. Ó dẹ̀ bẹ́tà ju tí mo kàn fi wà lé tí mo ń sùn tí mo ń jí lọ àbí. Àánú. Má. Àánú. Màámi mo kílẹ̀ sọ. Àánú. Màámi mo ń gbọ́ yín. Ẹ̀mélòó mo pè ẹ́? Ẹ̀méjì. Ẹ̀méje kọ́, ẹ̀mẹ́ta mo pè ẹ́. Mi ò sọ fún ẹ pé ó sú mi Àánú. Torí tiẹ̀ náà mo ṣe ń tiraka tí mò ń tiraka pẹ̀lú wóróbo yọ Ọlọ́run dẹ̀ ń ṣàánú wa. Mi ò sọ pé ó sú mi.
ṣé bó ṣe wà yìí ló ṣe fẹ́ sọ pé ó máa lọ ṣiṣẹ́ ọ̀rọ̀ iṣẹ́ yìí náà ló bá jáde lọ́jọ́ kìíní àná tó dà bó ṣe dà yìí jọ nítorí Ọlọ́run àánú má pa mí má ṣe mí léṣe àánú má pa mí. Màmí ò pa yín nǹkan tí mo kàn ń sọ ni pé ẹ mọ̀ kémi náà máa kún yín lọ́wọ́ ni àbí ire ò sọ̀rọ̀ ni. Màmí ẹ má sunkún àánú jẹ́ kí n kọ́kọ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ pẹ̀lú bó ṣe wà yìí irú iṣẹ́ wo ló rò pé o lè ṣe náà. Ìwọ náà tún sọ̀rọ̀ báyìí iṣẹ́ wo ni mi ò lè ṣe ó mọ kémi ò kí ń ṣọ̀lẹ̀ náà ní iṣẹ́ mo máa ṣiṣẹ́ náà wàá mú mi lọ láàárọ̀ wàá dẹ̀ wàá mú mi lálẹ́. Àánú kò sí iṣẹ́ tó lè ṣe kò sí iṣẹ́ kankan tó lè ṣe and nítorí ẹ lèmi àti màámi ṣe ń ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nítorí kò lè jẹun ìwọ̀nba yìí tí màámi lè ṣe wọ́n ń ṣe ìwọ̀nba yìí iṣẹ́ tèmi náà lè lọ ṣe mò ń ṣe kò sí iṣẹ́ tó fẹ́ ṣe. Ìgbà tó ń ṣe pé ibi ń pa ẹ́ kì í ṣe pé obìnrin kan tí màámi ò fún ẹ. Ire ìwọ náà ló tún sọ̀rọ̀ báyìí ló yẹ kí wọ́n rí nǹkan from my own angle náà má sọ̀rọ̀ bí màmí ṣe ń sọ̀rọ̀ náà. Kò sí nǹkan tí mo fẹ́ rí Àánú kò sí nǹkan tí mo fẹ́ rí ṣé bó ṣe wáyé ni màá mú ẹ káàkiri pé mò ń lọ ibi iṣẹ́ láàárọ̀ màá fà ẹ lọ màá tún máa fà ẹ bọ̀ lálẹ́ ni kò possible now. Bí ìṣọ̀lẹ̀ náà ẹ̀ jẹ́ kí n ṣiṣẹ́. Àánú ò dẹ̀ nítẹ́lọ́rùn ìtẹ́lọ́rùn báyìí ni àwọn àgbàlagbà máa ń pọ́ lówe pé ìtẹ́lọ́rùn báyìí ni bàbá ẹ̀ wá Àánú nítẹ́lọ́rùn pẹ̀lú gbogbo nǹkan tá à ń ṣe yìí. Màámi ṣe bí mo kàn fẹ́ máa assist yín náà ni èdè ṣiṣẹ́ kí n máa fi gbé àgọ́ tí mo sọ ò dáa. ẹ wò màámi ẹ má kí n mọ ká má fọ̀rọ̀ lè sọ owó tẹ́lẹ̀ fẹ́ fún mi bóyá kẹ́ fún mi kí n lọ gẹ́ẹ̀tì oúnjẹ bóyá tóun bá jẹun gbogbo nǹkan tó ń ròyìn bóyá kò ní máa rùn mọ́. Èmi ò jẹ́ mi ò jẹ́ bí o pa mi ò ṣẹ́ ni mo fẹ́ ṣe mi ò jẹ́ kankan. Látinú oyún títí dọ̀mọ́wọ́ ìgbà mo wà lọ́mọ́wọ́ àwọn ọ̀tàgbà wípé ikú ò pa mí. Mo rákòrò délé olódì àwọn tí ò fẹ́ ń wáyé rárá. Bàbá ò ṣọ́ mi orí rẹ̀ yìí ò làkàwé. Láti rákòrò títí dọmọ ìrìnsẹ̀ ó ṣọ́ mi ó ṣe ó títí mo fi wá àdàgbà lágbà. Ìgbà tí mo rò iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi mo wá rí i pé ó ga òkú gbọ̀. Ìgbà tí mo rò iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi mo rí pé ó ga mo rí pé ó ga mo rí pé ó ga bàbá. Ìgbà tí mo rò ó iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi mo rí pé ó ga mo rí pé ó ga mo rí pé ó ga púpọ̀. Ọlọ́run dákun ṣàánú mi má wò mí níran. Ọlọ́run dákun ṣàánú mi má wò mí níran. Nítorí bá fẹ́ láfẹ̀jù igi oko lè wó. Àní ó lè wo bí dààmú bá pọ̀ lápọ̀jù ẹ̀mí ẹ̀dá lè pín. Ó lè pín. Ọlọ́run dákun ṣàánú mi má wò mí níran. Tó bá rí bẹ́ẹ̀ ohun mo ṣe mí ṣọmọ gẹ́gẹ́ tèmi yé mi. Ohun ṣe mí ṣọmọ gẹ́gẹ́ tèmi yé mi. Nítorí bí iṣu ọmọ bá jiná kó má má jó mi lẹ́nu. Báyà ọmọ bá wọlé kó má má lé mi síta. Àníṣe ohun ṣe mí ṣọmọ gẹ́gẹ́ tèmi yé mi. Bí màmí ṣe ń ṣọmọ gẹ́gẹ́ tí wọ́n yé wọn o. Ìyá mi ṣe mí ṣọmọ gẹ́gẹ́ tí wọ́n yé wọn. Bí iṣu ọwọ́ bá jiná kó má má léyìn síta. Báyà ọmọ bá wọlé kó má má. Ọmọ ṣe mí ṣọmọ gẹ́gẹ́ tí yín yé yín. Bí ẹ ṣe mí ṣọmọ gẹ́gẹ́ tí yín yé yín. Bí iṣu ọmọ bá jiná kó má má jó yín lẹ́nu màámi.
báyà ọmọ bá wọlé kó má má lẹ́yìn síta ìmọ̀ mi ṣe èmi ṣọ ọmọ gẹ́gẹ́ tí wọ́n yé wọn. Kí ló ṣẹlẹ̀? Ṣọ ọmọ gẹ́gẹ́ tẹ̀mí èmi kí ló dé náà kí ló dé eré? Ṣọ ọmọ gẹ́gẹ́ tẹ̀mí èmi ìmọ̀ mi ṣe ìfilẹ̀ bí àyà ọmọ bá wọlé kó má má lẹ́yìn síta bí iṣu ọmọ bá jìnnà kó má má jóyìn lẹ́nu màámi. Màámi kí ló dé tẹ̀ ń ké? Kí ló dé tẹ̀ ń ṣe báyìí fúnra yín? Ṣé wọ́n ń jókòó tí yàn lájókòó tí yàn pé ká máa ṣeré tiwa ni? Àbí wọ́n ń kọrin lẹ́gbẹ̀ẹ́ èèyàn ni? Tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún tẹ́ ń sunkún. Ó kù díẹ̀ kí àánú gbọ́ pé ń sunkún. Ẹ dẹ̀ mọ̀ pé tóun bá fi lè mọ̀ pé ń sunkún, ẹkún títí ẹ tó bá ti bẹ̀rẹ̀ báyìí kò ní dákẹ́ bọ̀rọ̀. Ó lè sun ẹkún di ọ̀túnla mẹ́wàá. Ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ké. Ṣé ká má ṣeré lẹ́gbẹ̀ẹ́ yín mọ́ bóyá ká máa bọ́ síta tá bá ti fẹ́ kọrin àbí tá bá ti fẹ́ ṣe nǹkan kan ká máa bọ́ síta ká lọ máa ṣe ni? Ṣé yẹn lẹ fẹ́ ni? À ń ṣe nǹkan tó máa múnú yín dùn ẹ dẹ̀ ń sunkún. Ọkọ mi, mi ò kúkú sunkún. Mo rí àròkàn ní. Màámi, ṣé ẹ̀yin ò mọ̀ pé àròkàn tẹ́ ń rò yìí òun ló máa ń mú ẹkún àsùndákẹ́ wá ni? Àròkàn ó lẹ̀ ń rò ó. Ẹ dúpẹ́ tí ẹ wo tó bá ti ṣe pọ̀rọ̀ ẹkún yìí ní gbogbo ìgbà ni bóyá ká má máa ṣeré nu lé mọ́ torí mi òun lẹ́tún ti ń sunkún yìí. Ẹ wo ẹ múra sẹ́kún yìí kẹfà sùn. Bó mi bá ṣe tó máa ló ń ṣe fún lórí ìjà lọ́mọ ológun ayé wájà lórí gbà mí o ẹ dákun ẹ dábọ̀ o ẹ lè wo ṣùgbọ́n tó ní. Ẹ bá bí mi lèrè máa rí sọ. Ẹ bá bí mi lèrè máa rí wí. Ẹ bá bí mi lèrè máa rí sọ. Ohun tó sọ mí tó ní wàásù. Ẹ bá bí mi lèrè máa rí sọ. I love your voice. Oh, thank you. Hello. What are you guys doing here? Shop mommy Titi, so I come out share me because he knows how to sing. He's a good singer. Wow. Are you guys professional musicians or you're just doing it for fun? I come shit about Moriko. I can see that because I love his voice. Oh, thank you. What's his name? Anuluapo. Oh, Anuluapo. Nice to meet you. What Same about here, you? thank you. Oh, okay. My name is Moyo Sore. Okay, nice to meet you. Mom see me, she said consistent in Belatimbo. I love your music, sir. Thank you so much. Moyo Sore. Mommy, Mom, I'm coming, Mom. My bro, damn long job. Okay. Can I have your number? Yes, my jam free number. Oh, okay. No, Funny àbúrò mi, Ire ṣe bí ọ̀rẹ́. Funny ti àbúrò mi ni mo ya mi gbogbo. Only lame. All right, thank you. Yes. Ẹ máa pè wá. Yes, sure. Okay. Nice Thank to you. meet you. Yeah. All right. Oh yeah, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ again. Ìfẹ́ bí èjì òwúrọ̀ látàbàlá Elédùmarè ló ti ṣẹ̀ wá. Ìfẹ́ tó tòrò bìnìbìnì tí àwọn ayé kan ò lè bàrẹ́ o. Olólùfẹ́ fẹ́ràn mi láì ṣẹ̀tàn.
má wọrí máa sẹ́ndẹ̀ sí i. Mo yọ kí ló wá ń dúró ṣe ń bẹ̀ yẹn. Ọmọ mi fún ẹ̀kọ́ wa bẹ̀ yẹn wọ́n ní graduate ní ojú ẹ̀dẹ̀ for but is talented. Ṣé bá rí orin tó ń kọ very nice. Ìyẹn wà ní kíni wọlé kó jẹ́ ká lọ. Mommy, I like the boy. Like wọlé kó jẹ́ ká lọ. Ṣé irú ọmọ tó yẹ kó like ni? No, it's music. Ẹjọ́ máa rí yín tó bá di next week. Owó yẹn máa sẹ́ndẹ̀. Mọ̀gán tí máa ń gbà yẹn máa ń jẹ. Fájú máa ń jẹ. Fàdó dùn mí gan mi ra ẹ̀ òwúrọ̀ yẹn rárá. Kí ló dé? Ẹ̀dẹ̀ bá tíkẹ̀tì jẹ tíkẹ̀tì yẹ kí gba 60,000. Ewu wà lẹ fún gbogbo ojú tí gbogbo ẹ̀pọ̀ tó wà kí ló ṣẹlẹ̀? Kí ló dá yín dúró àti dúró. Má bínú. Ẹ̀yin owó ẹni kẹ́ ti bẹ̀rẹ̀. Bó ṣe ń wo ilé ló ń change, bó ṣe ń wọ tòun ló ń change. Kí ló ṣẹlẹ̀? Mo ṣàfẹ́ kí n look simple ní. Kí wàá ló padà wà dé náà nílé? Simple ló kún gbogbo ojú báyìí. Ó simple lóòótọ́. Ojú kò tẹ̀ ò jáde tó ti tẹ̀. Girls, ṣé ọ̀pọ̀? Báwo ni? What's up? Báwo ni? Báwo ni? Mo yọ what's up? Hello. Kí ló ń ṣe ẹ́ náà? Amúdé ń kí ẹ wo bó ṣe dá mi lóhùn. Kò make sense now. Mi understand. Báwo ni kì í ṣe dẹ lóhùn? Ó kí mi pé hi, mo dẹ̀ ní hello. Àbí? No. Ó embarrass mi lójú àwọn ọ̀rẹ́ ẹ̀ náà. Kò dáa. How do you mean pé mo embarrass ẹ? Mi understand. Àbọ̀ kí ló ń ṣe ẹ́ náà? Kí ni nǹkan tí mo ṣe fún ẹ gangan náà? Kí lè ṣe tí mo ṣe? Mo yọ sọ fún mi náà. Kí ni mo ṣe fún ẹ? Ṣé nǹkan mi wà ń bẹ̀ ni? How long tí mo ti ń dààmú lórí ọ̀rọ̀ ẹ? I've been disturbing you since all this while o ti ẹ kọ fún mi chance. Thank God pé wọn náà sọ pẹ̀lẹ́ rẹ̀ pé I've been disturbing you. Why are you disturbing me? I mean mi ò ṣe kó gba ní now. Ó ló fẹ́ mi mo dẹ̀ ní mi ò lè fẹ́. Kí ló wà difficult? Kí ló hard fún ẹ láti understand nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí? Mo yọ owó náà wọ ọ̀rẹ́ mi náà. Owó bó ṣe ń wà àti girlfriend ṣe ń lọ mọ́ra wọn. Òun tiẹ̀ náà ti lẹ́nu tó like. Kó tiẹ̀ fún èmi náà láyé náà. Ó máa tọ́jú ẹ̀. Ọ̀rẹ́ àti girlfriend ẹ̀ wọ́n ń lọ mọ́ra wọn. Simply because àwọn méjì ń date. Èmi àti ẹ̀ àfẹ́ràn náà. So kí ni fẹ́ máa ṣé kí n máa ọ̀gẹ̀ kí n máa kiss ẹ ni? Ó wá ní o fẹ́ tọ́jú mi please. Ṣé mo jọ ẹni tí yà ń jẹ? Ṣé ẹ̀yin ṣì máa bẹ̀rẹ̀ Ẹ̀bùn kí lè ṣe mí náà? Kí lè ṣe mí? Ṣé ká máa là bí? Ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Sórí bó ṣe ń wò mí, mo nífẹ̀ẹ́. I swear to God, mo love ẹ. Mo love ẹ. Okay, tó bá jẹ́ pé tó wò ni. Jọ̀ọ́ mo lè fún ẹ lówó wà lẹ̀. Excuse me, don't insult me please. Mo máa tọ́jú ẹ. Ṣé mo jọ ẹni tí yà ń jẹ ni olówó èlò ló ní? Ẹ wò yín girls, màmá rí later tẹ́ bá ti ready àti lọ. Mo yọ. Excuse me please. I love you. My money, my body, baby. 30 billion for the account, yo. Versace and Gucci for your body, yo, baby. Nadu, gara for me, yo. Hey, Nadu, serere, oh. Nadu, shakara, oh, hey. Nadu, gara for me, oh. Turu, fire, tutu, your beautiful tutu. I love, I want you tutu. And I want you tutu. Fire, love you tutu. I will give you tutu, oh. Obianu tutu. Tene turu tutu. Hey, Auntie. Nice music. Thank you, SUGBON. Ìkẹta yín kọ́. Àánú. Kò wá lẹ́nu. Bẹ́ẹ̀ ni kò wá. Kí ló dé tí kò wá? Nǹkan tó ṣe ni pé ọ̀la ni ọjọ́ ìbí ẹ̀. Bẹ́ẹ̀ díẹ̀. Ìyá ni kó wà lẹ́kọ̀ọ́ wá sí i. Àti pé àwọn kan ti ń retí láti Àti jọ. mo fẹ́ máa pè wá ẹ̀ pè wá. Mo pe nọ́mbà yẹn. Mo pe severally, mo pe pa. Ìgbà míì tí bá pe báyìí kò ní lọ rárá. Ìgbà míì tó bá ring báyìí, tó bá ring lẹ́kọ̀ọ́ báyìí, ó tún máa kú ni. So me really understand. Nǹkan tí mo ṣe wá yín wá gan nìyẹn. Lóòótọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé fóònù mi ò dá. Oh, okay. Ẹ wò ó yẹ kí n sọ fún yín lọ́jọ́ yẹn bọ̀ kó kọ́ máa dàbẹ̀ ni pé mo fẹ́ máa. Fóònù ẹ̀ wọ́n máa ń yọ bátìrì ẹ̀ lẹ́yìn. Ìgbà míì fóònù ẹ̀ ò tiẹ̀ ní gbéra rárá.
bóyá o ti yọ bátìrì yẹn bẹ́ẹ̀ wọ́n ká gbẹ́nu lọ́jọ́ gbogbo disco ti kúrò lórí ó fóònù. máa sọ̀rọ̀ lójú àwọn tó ní fèlè. No, it's okay. But anyway, inú mi ti ẹ̀ dùn pé ọ̀la ni birthday àánú. Mo lè fi opportunity yẹn ti ẹ̀ mọ ibi tí ẹ̀ ń gbé. Ṣé lè fún mi address, step by mind, I will come there. Gbẹ̀rígbẹ̀ ṣe ẹ mọ Gbẹ̀rígbẹ̀. Àdúgbò wo ni ẹ? Ní Kòròdú. Oh, okay, Kòròdú, okay. Mọ́tò kì í débi àdúgbò wa ẹ̀. Bọ̀ tẹ bá ti débẹ̀ sọ pé ẹ lọ sí Gbẹ̀rígbẹ̀. Tẹ bá ti débi Gbẹ̀rígbẹ̀ ẹ lọ sàlẹ̀ díẹ̀. Ẹ máa rí pákó kan, omi wà lábẹ́. Tẹ bá ṣe bọ́lẹ̀ pákó yẹn báyìí, ẹ lẹ́ lọ sílé ìyá láta. Ilé kejì bàjẹ́ right sọ fún wọn náà. Mọ́tò kan lè débẹ̀ ni o, pákó yẹn lè máa kọ̀. Kò sí wàhálà. So ọ̀la ni àbí? Bẹ́ẹ̀ ṣe máa wà ní mà. Àǹtí mo yọ. Ṣé wàá pa? Ẹ̀ka sọ. Kí ló ṣẹlẹ̀? Mọ́mì ló pè mí wọ́n lẹ̀ wá ń bíbá. Mọ́mì, ọmọ máa ṣe mí bí bébì mi. Ọ̀dọ̀ yín náà ni mo ṣì ń bọ̀. Èwo ló tún pè yín pé mo ti wà níbà. Mo mọ́mì náà. You're welcome. Ṣé bricklayer àtàwọn iron bender gbọ́n wà lórí site? Okay. All right. Okay. Ṣé ẹ̀yin ṣì wà níbà yàbí? Bẹ́ẹ̀ni. Okay, tí máa ń bọ̀ màá wò yín. All right then. Ẹ bá mi kí àánú. Ẹ má gbàgbé láti. A máa dúró dè yín máa. Onílárí o kò sẹ́dá tó mọ̀ ọ̀la o kò sẹ́dá tó mọ̀ ọ̀la sẹ́dá tó mọ̀ ọ̀la ẹni tó bá ń bọ́lé bọ́ àbòdà ọ̀la o kò sẹ́dá tó mọ̀ ọ̀la kò sẹ́dá tó mọ̀ ọ̀la bọ̀dà máa ronú mọ́ o torí alábọ̀ wá dára alábọ̀ wá dára. Mú mi bá ṣe tó máa ló ń ṣe fún lórí ìjà lọ́mọ ológun ayé wájà gbà mí o ẹ dákun ẹ dákun Nothing will move me. I just want to make him happy. I mean, it's his birthday. You're welcome. O ṣé mo dúpẹ́ o. Iná mi tọ́wọ́ ẹ o. Ọwọ́ ẹ máa rìn kiri. Mo ṣe ohun tó tó ìfọ́ rẹ̀. Yes, ma. Ẹ wo mọ́mì, ṣe mọ̀ pé material things lélẹ̀. Mo fẹ́ kó enjoy. Mọ́mì! Kí ni yẹn? Ẹ̀gbọ́n mi. Kí ni yẹn? Kí ni spíkà tí a fẹ́ dáwó fún yẹn? Spíkà tí wọ́n fi máa gbọ́. Wọ́n ti rà fún wa. Oh, Thank you. You made my day already. Thank you so much. O ṣé gan-an. Nothing, don't worry. Fine. Ṣé mo lè rí? Mọ̀mọ́, ó ń dún tán. Òun ló ń dùn yín àbí? Mo fẹ́ Oh wow. Mo fẹ́ tún tán. Okay, tán. Ó ti dún. Can I feel it? Oh wow. This is really nice. Thank you. Ọlọ́run máa dọ́wọ́ ẹ sókè o. Color wo ni? Red. Oh wow, color red. I love red. Thank you. Ṣé gan. Mo fẹ́ tàn bí mo tún dún. Mo fẹ́ kó charge ẹ̀ dára so that a lè máa last long. Oh okay. Ó ti ẹ̀dá a máa rí ìkànnì fún mi àgbà. So mọ́mí bí mo ṣe sọ lọ tẹ́bà mind ma mo fẹ́ gbé jáde ẹ mọ̀ pé material things mo rà fún mo fẹ́ ká lọ síbi tó ti máa jẹ tó máa mú tá máa enjoy ara so that òun náà lè enjoy day. Oh wow. Thank you. Bí o máa tẹ̀lé. Ẹ máa ṣàtẹ̀lé. Of course, you will need to come with us so that wàá lè help ẹ. Àwọn ti dá ń gbà Sí wàhálà máa mẹ́fọ́ kan báyìí. Àtẹ̀lẹ́gbọ̀n Máa tẹ̀lé wọn. Yes ma. Bọ̀ ṣé wọ́n lè bọ́ rẹ̀ sọ̀rọ̀ ni? Bọ́ọ̀rẹ̀ ẹ̀ sàn. Bó ṣe wà wọ́n jọ mọ̀ sí i. Jọjọ. Ṣé wọ́n já fọ́jú ni? Afọ́jú yẹn gangan náà ni pọ́ǹtì yẹn. Ìwọ náà gbọ́n kó tó bèèrè lọ́wọ́ ẹ̀ sí. Ṣé òun já fọ́jú ni? Ẹ kí wá lọ́ọ̀rẹ́ ẹ̀ wá rí nínú afọ́jú tó fẹ́ fẹ́. Kí ló fẹ́ fafọ́jú ṣe? Ìfẹ́ ni. Eré ilé o. Ẹ lè ṣọ́ pé ojú lásán lélẹ̀ rẹ̀. Mi ò mọ nǹkan tó special lára bọ̀bọ̀ yẹn tí ò sí lára tèmi. Ṣojú ń dùn ọ̀rẹ́ ẹ̀ ni. Ṣé ti ẹ̀ rí lókàn owó títí? Báwo lobìnrin ṣe máa jíǹjìjì ayé ẹ̀ tó máa ní ẹni tójú ẹ̀ ti fọ́ òun lòún fẹ́ fẹ́? Gbogbo tẹ́ ẹ̀ sọ yẹn kò tẹ̀ nítumọ̀ because àwọn parent ẹ̀gọ́ ti pè jókòó ó dẹ̀ decide pé n tó wù ú láti fẹ́ mi. So kí ló wá fẹ́ kí n ṣe sí i? Báwo ló ṣe máa mú àwọn kiri? Ṣé gí lọ́wọ́ máa lò kiri ni? Mi ò mọ. Ṣé bọ́ọ̀lù ẹ̀ lè pera yín? Ó kì í rú ọ̀rẹ́ wò lẹ́jọ́ ń bára yín ṣe tó lè bára yín sọ tọrọ. Ṣé ìwọ fẹ́ kọ́ máa pè é ní àna afọ́jú ni? Báwo lè fẹ́ fi ìtọ́ bá ń pè é ní àna afọ́jú? Kò make sense now, ìwọ ló máa bá sọ̀rọ̀. Forget. Ó máa dẹ̀ gbọ́ sí ẹlẹ́nu ṣé bọ́ọ̀rẹ́ ní
and wá sí pé bọ̀bọ̀ yẹn gan ṣògùn sí. òun gbàgbé tó bá yẹ kó tẹ̀ ṣògùn sí gan pé gbogbo èèyàn lè wọ́ọ̀gù náà kò bá ló ṣe fẹ́ kó tá ń wọlé tá ń jáde. ìrọ̀ kò sẹ́ tó gùn lè mú bí ó gùn dẹ̀ ti mọ́ rẹ̀ àbí kí ló ní mo sọ. pure love tí wọ́n fi sí. wẹ́dà oògùn wọn ló oògùn wẹ́dà ó fọ́jú kò fọ́jú èmi ni pé mo láìkì wọn fẹ́ kó bọ́ọ̀rù yẹn sọ bó ṣe wà ní mo nìkan ni mo rí bí ohun tí mo fẹ́ fẹ́ sí mi obìnrin kankan òun mi kàn náà báwo ló ṣe lè ṣe. mama try mama bá sọ nù. mama try kò sí wàhálà kí ló fẹ́ mú báyìí. mo lè sọ̀rọ̀ mọ́mì mo ní kí tiẹ̀ ni ó ń ṣẹlẹ̀ pẹ̀lú àti Gbọ́láwọn because mi ì rí Gbọ́láwọn lẹ́yìn ẹnu ọjọ́ mẹ́ta yìí àti pé time ti ń lọ. Gbọ́láwọn yes. mọ́mì ẹ o kò sí nǹkan láàrin mi àti Gbọ́láwọn. Don't tell me that kò sí nǹkan láàrin wa àti Gbọ́láwọn. mọ́mì I don't like him mo sọ fún yín tí mo like ta ló like you. Àánú of course mo sọ̀rọ̀ ẹ̀ fún yín náà àánú tó dúndùn ọmọ afọ́jú yẹn ló fẹ́ gbé wálé fún mi. kò ń ṣàfọ́jú what side problem ni. mo kọ́ tètè bá lè help wa with a good doctor ó máa wà okay mo kọ́ wà okay ni òun ló ṣe ojú yẹn ṣe ń get worse bẹ́ẹ̀. my dear mi ì fẹ́ gbọ́rọ̀ wọ àtọmọ yẹn mọ́ láti ilé yìí lọ. Gbọ́láwọn ni mo mọ̀ tí ẹni tí bá wà láàrin wa àti Gbọ́láwọn pé kó yanjú ẹ̀ lára ara yín má kọ́ mi kẹ́yanjú ẹ̀ kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ má gbọ́ ọmọ afọ́jú kankan wá sọ́dọ̀ mi o mi ì wẹ́kọ̀ ọmọ afọ́jú kankan afọ́jú tí ẹ máa gbọ́ ọkọ̀ tó sọ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ mo sorry ó dàbí ipò fẹ́ kí n lọ fẹ́ díẹ̀ sàn family bàbá ẹ̀ ó fẹ́ kí n lọ pariwo ẹ̀ síta ó fẹ́ kí n fẹ́ díẹ̀ síta tó bá fẹ́ yẹn kó kúkú mọ̀ mí màá bẹ́ẹ̀ ṣe. ẹjọ́ náà ẹ̀ dẹ̀ support mi. kí n support yẹ kó lè fọ́ máa fọ́jú mo sorry mi ì ní support yẹ mo sorry mi ì ní support yẹ o. ó fẹ́ kọ̀rọ̀ sí mi lẹ́nu. The guy is a nice guy, mommy, honestly. Ọmọ ni ó náà. Bóyá nǹkan míì ti wà níbẹ̀. Máa lọ pariwo fún àwọn fámìlì bàbá ẹ̀. Wọ́n yà tètè bá mi ṣẹ́ẹ̀kì ẹ̀. Tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn mo wà lé o. Máa lọ bá wọn. Oh, serious. Ọmọ afọ́jú. Èèyàn gidi wà níbẹ̀, Gbọ́láwọn wà níbẹ̀. Tí má ti ń rí ìwà àti Gbọ́láwọn, inú mi máa ń dùn ni. Ayọ̀ mi máa ń kú. Bẹ́ẹ̀ni méjèèjì ṣe máa ń ṣe yẹn. Ó wá ń sọ fún mi pé ọmọ afọ́jú kan ló kù. Mo sorry. Èmi ò like ẹ o. Dáàdì, ọkọ tí mò ń sọ ni pé ẹ̀yin lẹ́nu ní èyí tó pọ̀ jù lórí ọ̀rọ̀ ìlú lọ. Because me understand it. Nǹkan fẹ́ bá ti sọ mo ń gbọ́ sà. Mo ń gbọ́ sà. Ọmọkùnrin tó ń sọ̀rọ̀ ẹ̀ fún ṣé rárá ni kò tẹ̀ ṣe é rí ni àbí kò tẹ̀ rárá àbí kò ṣe àbí kò wá láti ilé tó dáa yọ́ọ̀sì kò yé mi nǹkan tọmọdé fẹ́ ṣe nǹkan dáadáa ni. Dádì, mo wish kẹ́ rí ọmọ tí mò ń sọ yìí. Ọmọ yìí kò ríran afọ́jú ni. Ọmọ ọ̀hún kíran tún ni ọmọ tó lára tó lẹ́bí tó ní kankan tẹ́ fẹ́ gbọ́ mi wọ́n ká ní kàbí èkúté ní ṣọ́ọ̀ṣì ni màmá ẹ̀gbẹ́ títì báyìí ló ti ń tata níjọ́ tí mò ń drive lọ tí mo yọ ní mọ́mì kí n dúró kí n tẹ slow bí mo ṣe tẹ slow nìyẹn ló wá nọwọ́ sí lọ́ọ̀kan pé màmá ẹ̀ lélẹ́yìí ló ń tata wọ́n ní ta ni onífíàǹsì òun omi ń jábọ́ lójú mi ni mo ní kí ló wá débẹ̀ kí ló wá kiri mo gbọ́ dádì. Ṣorí nípa ti àwọn òbí ẹ̀yìn bóyá wọ́n ń tata àbí wọ́n ń tata ìyẹn kọ́ ni iṣu ó ti yẹ èyí tó ń fèmí ní concern ni ti pé ó fọ́ lójú. kò ríran afọ́jú ni afọ́jú ni lọmọ yín gbé wálé ló lòun fẹ́ fẹ́. ọmọ tí a ti invest lé lórí bẹ́ẹ̀ yẹn tá a believe pé kó dẹ̀ máa ṣe fún wa ọmọ á lọ mú afọ́jú wálé ibẹ̀ yẹn gangan ló ń fèmí ní concern and kí ló ń ṣe ọmọdé. ẹ jọ̀ọ́ ti torí Ọlọ́run kì í ṣe ọ̀dọ̀ mi kì í ṣe èmi ni máa lajú mi sílẹ̀ kó fẹ́ ọmọ yẹn ìjọ́ tí mò ń sọ fún yín pé ó fi wọ̀n mí yẹn mo sunkún mọ́jú ni pé mo yọ̀ pẹ̀lú gbogbo owó tí mo ná lé lórí pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún afọ́gílókù tó máa fẹ́ mo sun ẹkún mọ́jú ni. ẹ jọ̀ọ́ ti torí Ọlọ́run mo tún bẹ̀ ni mo fi gbogbo nǹkan bẹ̀ ni
ẹ jọ̀ọ́ ẹ má bẹ̀ mí lórí ọ̀rọ̀ ọmọ yẹn. Ẹ má bẹ̀ mí lórí ọ̀rọ̀ ọmọ yọ pé kó fẹ́ afọ́jú ọmọ afọ́jú yẹn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run because ẹni tí ọmọ mi máa fẹ́ tí inú mi ò ní dùn mí ní láìpẹ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Sọ fún mo yọ àtàbúrò ẹ̀ pé mo fẹ́ rí wọn. Wọ́n yọjú sí mi ní kíákíá. Màá jíṣẹ́ fún ẹ jọ̀ọ́ sà, mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀. Tó bá dé ọ̀dọ̀ yín, ẹ bá mi tẹ̀ nínú dáadáa. Ẹ bá mi kìlọ̀ fún ọmọ yẹn kó jáwọ́ nínú ọ̀rẹ́ ní ìfẹ́ rí pẹ̀lú ẹ̀. Mo jẹ́ máa jáwọ́. Lọ́sẹ̀ ní ọmọ bíi pé ọmọ obìnrin kékeré irú ẹ̀ ṣe máa lọ mọ́kọ́ ní kánú. Bí kọ̀ọ̀kan tó máa dálẹ̀ o, bí kọ̀ọ̀kan tó máa dálẹ̀ o. Sọ fún mi pé nǹkan tí mọ́mí ẹ wá ṣàlàyé fún mi bí ìpè irọ́ ni. Nítorí pé ìgbà tí ẹ wá bá mi bí, ó ń jẹ́ kó yé mi pé ìwọ àti ọkùnrin kan ṣẹ̀ṣẹ̀ pàdé, which is good. Ó ní ẹ fẹ́ fẹ́ra yín ní ṣùlọ́kà, which is not bad. But ó sọ pé ọmọkùnrin yẹn ó fọ́ lójú. Is that true? Dáàdi ẹ̀wẹ̀ má dààmú mi lọ́wọ́. Kò sí pé bí ó fọ́ lójú o. Ojú kan ń dùn ni, of which tó bá rí dókítà gidi, ojú ẹ̀yìn máa padà bẹ́tà. Bẹ́ẹ̀ni dáàdi. Ó ń wò fìtínfìtín, àbí? Bẹ́ẹ̀ni sà. Ó sì látúnṣe. Àbí kí lọ́mọdé yìí sọ? Ládé. Iṣẹ́ yìí bá ọmọdé yìí sọ̀rọ̀. Mo kú ti sọ tẹnu, kò gbọ́ náà lẹ ṣe orí tó wà lórí ìjókòó yẹn. Ok, mo yọ. Ilé wo gan-an lọmọkùnrin náà ti wá? Kí lorúkọ ẹ̀? It's from Gbadegeshi family. Oh, agboolé Gbadegeshi. Níjẹ̀bú Òde nìyẹn. That's not bad. Níjẹ̀bú àbí? Brother. Ọmọ Èkó làwọn ṣe Jẹ̀bú Òde. Gbadegeshi ní Lẹ́kọ̀ọ́. Ladi, do you know any Gbadegeshi Lẹ́kọ̀ọ́? Mi ò mọ rẹ́pù tó jẹ́ Gbadegeshi o, tó bá yàtọ̀ sí tìjẹ̀bú tẹ́ ẹ mọ̀. Èmi ò mọ kankan mọ́ o. Ṣèyí òun gan. Bẹ́ẹ̀ni mo mọ Gbadegeshi. Fiancé sista mi ni wọ́n. Kí là ń sọ kí ló ń sọ? Ṣó mú kun mẹ́kọ̀ọ́ ni? Kí ni sista ẹ̀ sọ tó ń sìn? Ó sọ yí pé Gbadegeshi lọ́kọ òun. Ìlú tó ti wá là ń béèrè lọ́wọ́ ẹ̀. Mo ti sọ fún yín pé Àánú Gbadegeshi lórúkọ ẹ̀ sà, and it's from Lagos State here. Anyway, tẹ́ ẹ jẹ́ ká fi bẹ̀ yẹn lẹ̀. Kò ríran, kò tún níran. Ta ló wọlé? Ṣé yẹn ló fẹ́ gbé wá sí fámìlì wa? Ẹ jọ ta ló wọlé? Jẹ́ ẹ bẹ́ẹ̀ sọ tòótọ́ rẹ̀. Nítorí pé ìgbà tí ìyá ẹ wá bá mi bí, ó ń wọ ẹkún mu ni. Ipe ládùúrú wàhálà tó ń ṣe lórí ẹ̀ kí n gbà òun ṣébi tọ́mọ ń fẹ́ ẹ̀ǹdẹ̀ ẹ̀sìn ni. Ẹ̀yin parents wa, you want the best for us. Tẹ́ bá ti tọ́ wa débi kan, ẹ wo, you can only advise. Kò ṣe lọ́dún ní pé nǹkan tẹ́ bá sọ fún wa láti ṣe. No, ẹ̀yin wa mọ́mí wa kàn sá nípa kí làwọn èèyàn máa sọ, kí làwọn èèyàn máa sọ. But I love this guy, ẹ̀yin tí mo nífẹ̀ẹ́ sí ni. Mo dẹ̀ believe pé love conquers all. Yes, I love the guy unconditionally. Dùn sí, ojú ẹ̀ ó sì máa lọ. Uncle, please, I need your support. I love this guy. Sọmọdé ni wá ni, ṣáwò ṣe bọ́ìsì rí ni, àbá àṣọmọdé rí. Ọmọ títí wa ní ẹ̀nà. Níbo ló ń gbé better pass my neighbor? Níbo ló fẹ́ gbé yẹn wọ̀? No, mi ò ní gbà yẹn, mi ò ní gbà. Ìyẹ́ ẹ jìyà lórí ẹ, kò dẹ́ ṣe nǹkan tó yẹ kó fi sọ fún ni. Ọkùn kí là ń sọ nítọjọ́ orí ó jùlọ. Ní ti ìwé kíkà kò fi bí kankan. Iná ramification wọn fi bẹ́ẹ̀ jọra. Àfi bẹ́ẹ̀ ni tó hypnotize. Níbo ló tún wá rí súrà tó wà lára ọmọ náà? Ìyẹn ò ní súrà kankan nìyẹn. I don't know. This guy is nice. Mommy ló wá rojọ́ fún yín. Let me bring him to you. You will see him. Má bring ẹ̀, mi ò fẹ́ rí. Àwa máa bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀. Nítorí pé ó ń déwájú, ó ń dẹjọ́, ó ń dẹ́yìn, ó ń daṣọ. Ẹ pàṣẹ fọmọdé yìí pé kò lè wọ́ọ̀kì náà nìyẹn. Títẹ̀lé mi gan sọ látàárọ̀. Àròyé wo ni wọ́n bẹ́ẹ̀ sọ? Wò ó lókìá. Bó ṣe jẹ́ èmi ni mo kò fún yín ní bàbá nù fámìlì yìí. Mo ń pa láṣẹ ni, mi ò dá lábàá. Ọmọkùnrin tó ń tẹ̀lé yìí, mi ò gbọ́dọ̀ rí yín pọ̀ mọ́. O ò lè fẹ́, and that's fine.
I love him. Daddy, I love him. she loves him. Will you keep quiet? Uncle has spoken. Wọ́n Bí bẹ lóde tó dàgbà ò bá láyé gbọ́, ìwọ kékeré ò gbọ́ ni. Can you Ṣebí imagine? mo pè é sẹ́gbẹ̀ẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ fún ẹ. And you are my side. Ó bá débi ọwá ní kọjẹ́ kó bẹ. Kí ló ń fẹ́? Kí ló ń ṣẹ̀yìn ọmọdé yìí? Ṣé wo ò lè bẹ́gbọ́n ẹ̀ sọ̀rọ̀ ni? ṣàìṣẹ́ mo fẹ́ kẹ́ mo tọ́lọ́run ní òṣè. Ṣé ò ń gbọ́? Dàda dídì. Akọ mi nínú ayé ta ló mọ̀ ọ́la. Wọ́n mi mo lọ. Sir. Ó tí lọ ni. Mi tí lọ. Kọ́ tẹ́ sọ fún mi nínú ilé ìsìn kó fi gbogbo ara yé mi dáadáa ni. Kí ni òye ẹ ń bẹ̀? Wo mo busy bí ṣe wà yìí. Because bá ti kú òǹbí mò ń lọ sí Àbújá. Láti Àbújá máa dé Kánò. Láti Kánò mò ń lọ sí London. Ó dẹ̀ máa tó oṣù mẹ́ta kí n tó padà sínú ilé yìí. Please, mo ti bẹ́ẹ̀ sọ èyí tó ń jò tọ̀rọ̀ nínú ilé. Ó dẹ̀ wá dúró síbí kí ló ń rò? Kí ni òye ẹ? Nǹkan tẹ́ ń sọ nísìnyí pé kí mo yọ̀ kó lọ fẹ́ afọ́jú lọ́kọ. In fact, ẹ jọ̀ọ́ sá ẹ má bínú o. Èmi ò fi gbogbo ara mi fi gbà. Èmi kọ́ ni mo ní kí mo yọ̀ fẹ́ afọ́jú. Hear me well. Èmi kọ́ ni mo ní kó fẹ́ afọ́jú o. Ó ládọ̀ afọ́jú ni ìfẹ́ òun wà. A dẹ̀ ti bá a sọ àti tẹ̀ ń pẹ̀pẹ̀. Ó dẹ̀ sọ pé dandan ibi tí ìfẹ́ òun wà nìyẹn. Ó dẹ̀ sọ pé go ahead tó bá yẹ pé afọ́jú ló fẹ́ fẹ́. Ẹ jọ̀ọ́ sá, ìfẹ́kùfẹ́ nìyẹn. Ìfẹ́kùfẹ́ nìyẹn kì í ṣe ní ojú mi. Kì í ṣe ojú mi méjèèjì báyìí ló máa ti fẹ́ lọ́kọ. Afọ́jú èmi kọ́. Mọ́mì mo yàn. Mo ń gbọ́ ní sá. Níṣe ni kò máa dúpẹ́. Pé kí ni? Méjì lọ́lọ́run fún ẹ. Ìkan ti fá afọ́jú ọ̀rẹ́ jì. Èyí kan tó kù a kàn máa bẹ̀ ní pé òun náà má lọ mọ́kọ wá Kánò Street. Simple. Ọ̀rọ̀ la máa bá wọn sọ. Ó ti sọ pé ibi tí ìfẹ́ òun wà nìyẹn. Kò jẹ́ sí nǹkan tá a lè ṣe àṣà nìyẹn gbá ká bẹ̀rẹ̀ sí nìna. Ó tẹ̀ sí da ọ̀rọ̀ yín ti yé mi. Ọ̀rọ̀ yín ti yé mi o. Kì í ṣe lójú ẹ̀mí mi ló máa ti fẹ́. Èmi kọ́ ẹ wò mo kọ́ mo tún kọ́ mo ti gbọ́ yín. Ìfẹ́ inú mi ni màá ṣe. Jẹjẹ lọ. Máa gbé mọ́tò kúrò lẹ́yìn mi. Ẹ lè mọ̀. Kò sí problem. Kọ́mọ mi kó lọ fẹ́ afọ́jú. Kí mo yọ̀ kó lọ fẹ́ afọ́jú kó gbé afọ́jú wálé. Ẹ kú jókòó màmá. Inú mi dùn láti rí i. Ṣé rí bọ́n ṣe ròyìn gẹ́lẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni mo bá yín. Ẹ ṣé. Ìyá afẹ́rẹ́ ká ṣe fún mi gan. Nǹkan tí mo bá wá ni pé bíi kẹ́ hẹ́pù mi kí mi náà lè tún hẹ́pù mi. Ẹ dúró. Hello. Ó wà mí tẹ̀. Kò sọ̀rọ̀ lórí ẹ̀ má sọ̀rọ̀ mo wà mí tẹ̀ létà. Já kọ̀rọ̀ fóònù. Àgbẹ̀lẹ̀ sọ̀rọ̀ ìyẹn ti bọ́lẹ̀ mọ́. Mo ń gbọ́dọ̀ màmá. Bí mo ṣe ń sọ̀rọ̀ fún mi, ọmọkùnrin kan mà ní òun ni mo wá bá yín fún. Ṣé ká pa ni? Mi ní kẹ́ pa but mo fẹ́ kẹ́ bá mi kọ́ lọ́gbọ́n kẹ́ bá mi discipline. Kí ló ṣe gangan? Bí mo kọ́ tó ṣe bí mo tiẹ̀ ṣe ń gbọ́ nípa ẹ̀ inú mi ò dùn rárá. Ṣé ló ọmọkùnrin tí mò ń sọ yìí afọ́jú ni kò lẹ́bí kò lára kò lẹ́nì kankan wọ́n tún kùṣẹ̀ bí èkúté inú ṣọ́ọ̀ṣì ni ló ní dandan ọmọ mi lòun fẹ́fẹ́ ọmọ tèmi fowó tọ́ kò sí ẹgbẹ́ tó yẹ kó wá lọ́kọ́ lọ fẹ́ ọmọ tí tèmi ló wá ranjú mọ́. Ọmọ yín lọ́wọ́ ẹ̀yà àbíbá o. Mi ì mọ nǹkan tó gbé fọmọ mi jẹ mi ì mọ bí tó ti pàdé mi ì mọ bí tó ti ríra wọn mi ì mọ nǹkan tó gbé fún jẹ. Ìgbà tẹ ní ká máa pa kí lẹ fẹ́ ká ṣe fún ọkàn. Mo ti sọ lẹ́ẹ̀kan ẹ bá mi kọ́ lọ́gbọ́n. Ok màmá. Kó rí ọmọ mi báyìí kó máa sá ni nǹkan tí mo fẹ́ nìyẹn jọ. Ọ̀rọ̀ yóò lè ṣe bọ́. Ọ̀rọ̀ máa ṣe pé lọ́dọ̀ tí wà ó láìkì ká máa bá ọ̀rọ̀. Ẹ sọ 2.5 million fún wa káàdì máa. Ẹ wá màmá ẹ má gbé àwọn 2.5 fún ọ negotiate mi. Ọmọ yìí máa tẹ̀lé nítorí àwọn òkè gba bank transfer rẹ̀ gba check. Ká máa tẹ̀lé yín lọ bank tó tẹ bá kó ọba pé. Owó tó wà nù ká mi kò tó nǹkan. Ẹgbẹ́ dání ọ̀ drive tẹ̀lé wọn lẹ́yìn. Àmà kó 2.5. Àmà òkú àdìkọ̀lá fẹ́ náà àdìkọ̀lá náà.
a máa fún àwọn ọmọ ọ̀tá, a máa fún àwọn aláìníyà, a máa fún àwọn tó mọ̀ sí ọlọ́pàá máa jẹ àwọn èèyàn ní bùkátà tá a máa fi gbọ́ ṣé láwa náà ń jẹ́ bí àdúgbò so àwọn kan táwọn fowó yẹn ṣe nìyẹn bẹ́ẹ̀ ṣe ń lọ báǹkì yẹn sìn ẹ máa wà wájú máa lẹ́yìn ẹ má ṣáàjì 40 lọ ẹ dẹ̀ transfer light ẹ bá dẹ̀ ti fún báǹkì yẹn tó bá gba bẹ́ẹ̀ yẹn gba bí ìfẹ́ mọ́ tẹ́lẹ̀. Bàbá! ẹ má fọ ṣe dáadáa máa ń fẹ́ ó yá ìyá ẹ dìde one time. Olùkọ́kọ́ ló tẹ̀lé àwọn àjọ ló tẹ̀lé yín o ikú tẹ̀lé yín o àwọn wà lẹ́yìn àrùn tẹ̀lé yín bẹ́ẹ̀ ni wọ́n á cooperate pẹ̀lú yín. ìyá ẹ jẹ́ jẹ́ sáré sọ. Bàbá ẹ má bínú kó má di pé kò. ẹjọ́ yìí pọ̀ kí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣiṣẹ́. máa gbọ́ wọ́n ìgbà wọ́n ìgbà bẹ́ẹ̀ ẹ jẹ́ ń fi ṣe fún mi yàn. bàbá wọ́n gbà ẹ gbọ́rọ̀ ní. Ọlọ́run máa fọwọ́ lẹ́rán òun ò ṣe ẹni ń ta fà á sínú ìmọ́lẹ̀ o. Àbọ̀ ń bọ̀ òun kẹ̀ mọ̀ dájú pé àlọ́ ń bọ̀ òun ìyàn ogún ọdún lẹ́yìn o. Àjò ní lọ́wọ́ fàìfàì bẹ́ẹ̀ dábàá láròjinlẹ̀ o kò ní ṣohun àṣesílẹ̀. Ẹ̀dáyé ní ń ṣe bí ìwà ẹ̀dá ló burú jọ ẹ ti ẹ̀rọ ipò tó wà ó. Ọ̀rọ̀ náà mo kàn pàlàgbà ní ọ̀rọ̀ náà wọ́n mi ẹ pẹ̀lẹ́. Ọlọ́run máa ló kọ́ ọyọ́. Àwọn náà wá lóru ṣé o lè ní wọ́n ni àbí. Ó lè ní wọ́n ó tiẹ̀ jẹ́ ká dúpẹ́ Ọlọ́run ò ṣẹ̀rù wa lẹ́rù olè. Mo dúpẹ́ Ọlọ́run o. Ó ṣì ń yà mí lẹ́nu ẹ̀ tó bá jẹ́ kó lè ní wọ́n lò tán kí wá ní yan wá náà fẹ́ wá rí kó ń lè wà àbí màámi ṣé ó náwó kan tẹ pa ní ṣọ́ọ̀bù tẹ gbé wálé tó torí ẹ̀ tẹ̀lé wá ní because mo ṣe rò pé kí ni olè fẹ́ wá ṣe ń lè wá kí la ní lọ́wọ́. Mi ò ta púpọ̀ lánàá ìwọ̀nba owó tí mo pa ṣé bóun ni mo kó sí ibi ìgbèrí yín bẹ̀ yẹn ó dẹ̀ wá ń bẹ̀ òun sùn lé mọ́lẹ̀ ni wọ́n ṣe rí kó. Ètò ẹ̀já dúpẹ́ fún wọn lówó yẹn kó kánú ikó ni kí làbá fi jẹun lẹ́nu. Mo mọ̀ sùn léwó yẹn ni Ọlọ́run ló ní mo rí owó yẹn bẹ̀ yẹn. Ó lè ní wọn ó lè ìgbà tó ń wọnú ilé tó rí kí wọn gbowó wọn bá nǹkan kan ìtòrí ẹ̀ náà ṣe lù wá tó tó yìí. Ọlọ́run ṣe o Ọlọ́run ṣe díẹ̀ o mọ̀ pé bẹ́ẹ̀ ibẹ̀ yẹn wù. Tó bá ti bá màmí wọ ara wọn tán bóyá kẹ́mi náà bá ọ náà wọ ara àbí. Ó ti ẹ̀fẹ̀ mi lẹ̀ máa ń mọ ọmọ ẹgbẹ́ ṣe ṣáàjẹ́ bá màmí wọ. Wọ́n ti ẹ̀ láàánú. Àmì tẹ́lẹ̀ náà bá ti wọ̀ ń ṣọ́ọ̀bù yín tẹ́ ẹ̀ bá ti pa owó tó pẹ́ má yẹ káwọn èèyàn máa rí bíi pé ẹ̀ pa owó kan tó pọ̀ bóyá bàtẹ́ ń gba àwọn owó tẹ máa ń dì máa sọ yẹn bóyá torí ẹ̀ náà iṣẹ́ ọyún wálé. Tí ìró mi náà ni máa ń ta mọ́. Ẹ máa ta owó méjì ìró kan ẹ máa bí etí ìró mẹ́rin lẹ máa ń ta owó mọ́ wálé. Ṣọ eré tó bá ṣàṣetọ́ wá fẹ́mi náà wọ̀ ọ́ gbogbo ẹ̀yìn báyìí kọ́ ni wọ́n fún mi lẹ́sẹ̀ ní ilé ìgbà orí kan.
Mo ń wọ màá tún fẹ́ gbọ́n mi wọ̀ tá ló fẹ́ bẹ́ mi wọ̀. Ìyá bẹ̀rẹ̀ wọ máa wọ̀ ní má ṣe náà máa bẹ̀rẹ̀ wọ̀. Olórí ayé olúwẹ̀ ò bàjẹ́ bóyá olúwẹ̀ mọ́ bẹ̀rẹ̀. Pẹ̀lẹ́ ìlú lè ṣe ti ẹ̀yà. Máa ń yẹn gbà pẹ̀lẹ́. Fún mi bá ṣe tó máa ló ń ṣe fún lórí. Ìjà lọ́mọ lógo ayé wájà lórí mi. Gbà mí o, ẹ dákun ẹ dábọ̀ o. Ẹ̀dẹ̀ wo ṣùgbọ́n tó ní. Fún mi bá ṣe tó máa ló ń ṣe fún lórí. Ìjà lọ́mọ lógo ayé wájà lórí mi. Gbà mí o, ẹ dákun ẹ dábọ̀ o. Ẹ̀dẹ̀ wo ṣùgbọ́n tó ní. Ta ló wọlé? Mi bá ṣe tó máa ló ń ṣe fún lórí. Ìjà lọ́mọ ológo ayé wájà lórí. Ẹ wò ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ó tẹ́ pé lóòótọ́ mi ò mọ ẹni tẹ́ jẹ́ àwọn ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀ yín ẹ má ṣẹ̀ mí mi lé ẹ wo tí màá ní ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́. Bẹ́ẹ̀ni wàá lè máa ẹ lu aṣọ ẹyin tí mo yẹ tí a bá ṣe jẹ́jẹ́. Máa ṣe jẹ́jẹ́ pẹ̀lú a máa ṣe jẹ́jẹ́ pẹ̀lú. Àgbéyẹ̀wò ẹjọ́ ìjọ yà á pọ̀. Dábọ̀ o, ẹ̀dẹ̀ wo ṣùgbọ́n tó ní. Báwo wà ní? Nǹkan tó ti ń ṣe mí kàyéfì ni pé orí bẹ́ẹ̀dì mi fílẹ̀ sí kí n tó jáde. Mo dẹ̀ sọ fún pé mò ń bọ̀. Fóònù mi kékeré yìí ni mo fi play orin fún pé kó máa gbọ́ orin kó tẹ̀ máa rí nǹkan gbọ́ pé kí n sáré lọ bí tí mo fẹ́ lọ kí n padà dé. Ẹyẹ òun gbọ́ngbọ́n láàrin yìí. Ibo lọmọ ìwà tẹ̀lé bá ìtọ́jú ọ̀pọ̀. Ọmọ tí ò kì í jáde wá àbí ọ̀rẹ́ ẹ̀ ó wálé kó má jẹ́ pọ̀ ọ̀rẹ́ wálé ní jáde. Ọ̀rẹ́ mi ò ṣe ìtẹ́sẹ̀ ń dùn. Ọ̀dọ̀ ẹni mo lọ mo fẹ́ lọ gba nǹkan lọ́wọ́ ẹ̀ náà ni tó bá yí pọ́dọ̀ ẹ̀ ló lọ bí mo ṣe ń bọ̀ ó yẹ kí n bá pàdé. Ibẹ̀ ló ti ń bọ̀. Bẹ́ẹ̀ ni. Ibo wà lọmọ ìfẹ́ gbà báyìí. Mo jẹ́ ń sọ fún kó má máa jáde. Ibo ni mo mọ̀ tí mo fẹ́ wá sí báyìí torí Ọlọ́run. Ẹ̀bọ̀ màmí ṣe bẹ́ẹ̀ náà sọ pé ẹ̀ ní pẹ́ dé ká níbẹ̀ ṣe lọ ẹ tètè dé ni ó yẹ kẹ́ ṣì bá náà. Mo sọ bẹ́ẹ̀ pé mi ò ní pẹ́ dé ọjà ló tutù díẹ̀ ọjà tutù ní. Ìwé rìn kiri látara ìdòdó ẹ kéèyàn jẹun nísìnyí èèyàn tún máa wáyà kiri. Jẹ́ ká ṣe báyìí jẹ́ kémi wá darí sọ́nà òkè báyìí ibi olóúnjẹ tó máa ń wà ńbẹ̀ tẹ́jọ́ máa ń jẹun jẹ́ kémi tún lọ wò ńbẹ̀ ìwọ náà kò gbà báyìí. Ẹ ò má mi. Wọ́n bẹ lóde láìwẹ̀ ìwọ. Kò tí bá rí ayé sì fún mi láti tètè gbé wálé. O tún fẹ́ lọ jẹun àti. Ní sùúrù jẹ́ káwọ́ ọmọ náà. Ní sùúrù ojú oyè ti fún lọ́rọ̀. Ṣé ọ̀rọ̀ ẹgbẹ́ òkè lára ni? Ẹnì kankan nu yóò tiẹ̀ ní kú. Torí mo ti bọ́ lọ́run mi dá májẹ̀mú pé mi ò ní fojú sunkún ọmọ. Jẹ́ a lọ. Nínú ayé ta ló mọ̀ ọ́la. Ọ̀nkú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ má pa mí ẹ jọ̀ọ́ ẹ tú mi sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ máa lọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Bàbá waste time lọ. I wan spanner loss with that. No waste time one time. I wan waste time dey that way. Ọlọ́mọ ọkọ tó máa ṣẹlẹ̀ òṣèré tí màtá ẹ̀ bó ṣe wà yìí sí bàbá kọ́ ní ká lọ pa a máa waste búlẹ̀tì mi. Ìwà kan wá kọ́ pé bí èèyàn mẹ́ta ká fi búlẹ̀tì kan pa àwọn mẹ́ta. Ẹ̀wọ̀n fi waste búlẹ̀tì kan lọ́wọ́. Algorithm náà máa wá customer sí ìta máa waste pàápàá. Kò máa sọ ọ́pọ̀ adé fi sí lórí adé ìjáwọ́ lórí àwọn mẹ́ta. Ilé òwúlò fún ọ̀pọ̀. Ọ̀nkú ẹ jọ̀ọ́ ẹ má bínú mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín mo ti dà ní ẹni ẹ máa pa mí bẹ́ẹ̀ fẹ́ pa mí yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá tiẹ̀ máa pa mí ẹ jẹ́ kó pa mí straight bẹ́ẹ̀ ṣe tún ẹ fẹ́ reason ọ̀rọ̀ mi yẹn
ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n kọ́kọ́ rí ìnira kí n tó kú, ẹ jọ̀ọ́ ẹ pa mí straight. Then mo dẹ̀ tún fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ kan ní ẹ jọ̀ọ́ sá. Tó bá pa mí tán, ẹ gbé mi síbi tí àwọn èèyàn mi máa tètè rí mi tí wọ́n máa dé mi, ẹ jọ̀ọ́ sá. Bàbá mi ṣe wà pàṣẹ fún wa. Ẹ bílẹ̀ ó láǹfààní àti pàṣẹ. Ẹni tó bá ti fẹ́ kú ó láǹfààní àti ṣe wílé. Ẹ ti gbọ́ nǹkan tó sọ ẹgbẹ́ instruction. Tábà ti rẹ́ pa ọ̀nkà má yẹ kí yà jẹun. Ká ṣe bàbá ti pátọ́ ká ti wá sí wọn. Àmì ìṣẹ̀ púpọ̀. Àjẹ́ púpọ̀ ẹ̀ lọ́jọ́ sọ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Ìfẹ́ tọ́lọ́run kọ̀pọ̀ Aláyé ò pàṣẹ máa tọ́ máa kò ní pọ̀. ṣàìṣe. Àgbá etí já ẹ sí. Ẹ ṣe dẹ́dẹ́ ẹ ṣe dẹ́dẹ́ ẹ ṣe dẹ́dẹ́. Ohun tọ́lọ́run sopọ̀ òwe kò sẹ́ni ó lè já. Gbogbo ohun tí mo fẹ́ lọ́dọ̀ rẹ̀ ọba láwọn. Ọlọ́run jọ̀wọ́ wá fi lẹ́yìn mi lọ. Gbogbo ohun tí mo fẹ́ lọ́dọ̀ rẹ̀ ọba láwọn. Ọlọ́run jọ̀wọ́ wá fi lẹ́yìn mi lọ. Gbogbo ohun tí mo fẹ́ lọ́dọ̀ rẹ̀ ọba láwọn. Àwọn Yorùbá máa ń pòwe wọ́n ní ọmọ ẹni kú ó sàn jọ ọmọ ẹni nù lọ. Ibì kan ṣàdọmọ mi máa wà. Ọmọ tí ò ríran ipò wo ló fẹ́ wà báyìí? Ẹ bá mi wá ọmọ mi, ẹ má bá mi wá. Yàrá bí yẹ́sì wà látò àṣẹ wájú alẹ́ òmùrí zàlà yẹ́sì rẹ̀. Wàlá tó àzìbú ní àìláyé. Mo ń pè ẹ́ lọ́sàn-án, mo ń pè ẹ́ lóru. Eléyìí pọ̀ jù mí lọ. Mi ò tọrọ rú eléyìí. Ọlọ́run mi jọ̀ọ́ ṣàánú mi, jẹ́ kọ́mọ mi kó fi ẹsẹ̀ méjèèjì rẹ̀ padà wá sínú ilé. Wàlá tó àzìbú ní àìláyé. Má jẹ́ ń gbà pé ìbànújẹ́ lórí àwọn ọmọ yìí. Má jẹ́ ń ṣàṣedànù lórí ọmọ Ọlọ́run. Ọlọ́run jọ̀wọ́ dákun Ọlọ́run ṣàánú mi. Ṣàánú mi. Jẹ́ kó mọ mi fi ẹsẹ̀ méjèèjì kó fi rìn padà wá bá mi nílé. Má jẹ́ ń sọ ọmọ nù, má jẹ́ ń ṣọ̀fọ̀ ọmọ. Màámi, ṣe rí nǹkan tó ti ń ṣe mí ni pé irú ipò wo ni àánú máa wà báyìí? Kò máa ní mí o. Lọmọ tí ò ríran. Ní mí o. Dáàdẹ̀ tún gbà kó tiẹ̀ jáde lọ́bì kankan. Kì í jáde, jẹ́jẹ́ ló ń lọ. Torí eléyìí pọ̀ o, kò yé mi o, eléyìí pọ̀ o. Eléyìí pọ̀ mi mẹ́ni tí mo ṣẹ̀ o. Ẹni tí mo bá ṣẹ̀ kó dárí jì mí o. Astaghfirullah zunubi. Astaghfirullah zunubi. Astaghfirullah. Báwo ni báyìí, báwo ni àánú kan ṣé wọ́n ti rí? Ẹ wò ó bákan náà ni o, wọn ò tí ì rí o. Ọmọ ọlọ́mọ torí ọlọ́mọ làánú wá fẹ́ wà báyìí. Ṣé ti report ní police station ṣá? Èmi àti màámi àti lọ report, wọ́n dẹ̀ náà máa get back sí wa lórí gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀. Hospital bolẹ̀ ti lọ àti pé ṣé ẹ check mortuary náà kan? Àbí? Ọlọ́run ní dárógun mọ́ṣúárì. Èmi náà wish death fún wa nù. But tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀, gbogbo options tí wọ́n bá ní ni wọ́n máa lọ wò. Ẹ wo, we are still hopeful pa máa rí lákọ́nà fún wa rí. Kátẹ̀lẹ́ tó yẹ pé ó wà in a good condition sí ni máa understand okay whatever happens láti ẹ̀dúrà ẹ̀. But with his present condition, Kẹ́kẹ́ máa wo ẹni tó fa ògbẹ́ nílé yìí because òun mo wá lọ́njọ́ ẹ̀ kò dẹ̀ jẹ́ tètè máa lọlé. Ó tètè folúwẹ̀ ẹlẹ́hun ló ti di gbogbo tó ní báyìí nísìnyí. Ọba onísábàbí lọ́lọ́run. Ó release ẹ̀, kò release ẹ̀. Nǹkan tó máa ṣẹlẹ̀ á ṣẹlẹ̀. Ó tiẹ̀ máa dúpẹ́ pé ìwọ náà ò forí kó. Ṣé àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ni? Ṣàtẹ̀ a ní sight of anything tó ṣẹlẹ̀ sí.
wàdúrà ní kàmágbà. bílẹ̀ bá kan lẹ́bọ̀ dẹ̀dẹ̀ kan dẹ̀dẹ̀ bá ò bá fẹ́ ní níbẹ̀ o. máa rí wọn náà tẹ́lẹ̀ náà máa rí wọn tẹ́lẹ̀ náà. ẹ dákun ẹ dàbọ̀ ẹ̀rẹ̀ wo ṣùgbọ́n tó ní mú mi bá ṣe tó. Abuki Bawa. Hello. Mo yọ̀ ńkọ́. Ó wà. Ó wà. Ẹ̀bùn mò ń pè kò pí kọ́ mi. Kí ni ṣé kò sí wàhálà? Kò pí lọ́nà. Àṣìbí àti ẹ̀ńjà tẹ́lẹ̀ ni. Mo ní mo pọ̀ rẹ́yìn kò pí kọ́ mi. Mo dẹ̀ ń béèrè pé kí ló lè ṣẹlẹ̀. O dẹ̀ sọ pé kò gbé náà nìyẹn. We're not fighting now. Kò pí kẹ̀ lọ́nà. Bókì, jọ̀ọ́, báwo mo ṣe lè rí mo fẹ́ bá sọ one or two things torí mo ti fẹ́ pípa kò pí kọ́ mo pé kí ló lè fà. Anyway, máa gẹ́ bá ṣe bá ṣe jẹ́. Ok, kò sí wàhálà. Bọ̀ mo gbọ́ pé bọ̀bọ̀ afọ́jú tó fẹ́ ọ̀nà ti ṣaláìsí. Ó ṣaláìsí. Jọ, ṣé wọ́n ló pa? Èmi báwo? Ṣé mo jọ apààyàn lójú ẹ̀ ni? Wọ́n kọ́ sójú ni. Mi ò láìkí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Bókì, jọ̀ọ́, láàrin ìyá àti ẹ̀ tó bá ti dọ́dọ̀ ẹ̀ bá mi sọ pé mo gbé ẹ̀ mo ń pè kó tiẹ̀ pí kọ́ mi náà ẹ bá mi bá sọ̀rọ̀ náà. Mo pé a gbọ́ pé bàbá yẹn ṣaláìsí tó ní òòdùn bóyá tó ìnáwó ṣe pí kọ́ so please just chill bó bá ṣe jẹ́ àwògẹ́ bá. Ibo lẹ́yìn wá lọ́sì. Ẹ jẹ́ ká jọ máa lọ. Ó yẹ ká lè jọ lọ. Lọ sí ibò. Ilé ìtajà lọ lánàá. Ó yà mí lẹ́nu jù. Ìyá máa lọ náà. Jọ́lọ́ jọ. Ok, ẹ bá mi máa tó bá ti dọ̀ máa tó wọ́ pè mí máa tó kí lè bá sọ̀rọ̀. Kò ṣe. Ayé yìí ló mọ ohun tó bá ta ẹsẹ̀ mi. Ayé yìí ló máa pín. Mo ga jù yín lọ. Ayé yìí ló máa mọ. Mo fẹ́ sọ̀rọ̀. Ìyá ẹ̀sìn mo fẹ́ sọ ẹ̀ ń gbọ̀n. Tí má sọ̀rọ̀ nsìn ẹ tún ní ọ̀rọ̀ mi pọ̀ òun ni mi ṣe fẹ́ sọ̀rọ̀. Actually mo dúpẹ́ lọ́wọ́ yín lórí iṣẹ́ tí ẹ bá mi ṣe mo appreciate yín. Ìyá ẹ̀fọ́ pẹ́lẹ̀ kí lẹ fẹ́ gangan. Nǹkan tó gbé mi wá sìn tí mo ṣe wá rí yín òun ni pé ọmọ mi mo yọ mi. Àbáyípa. No, mi ní kẹpa o. No, mi ì pa. Wọ́n bá ti ẹ̀ pa owó tí wọ́n fi pọ̀ sí ni. No, mi ní kẹpa. Nǹkan tí mò ń sọ ni pé ó sì máa ń lọ sí ọ̀dọ̀ màmá ọmọ yẹn. Tí má bèrè pé bolo ti bọ̀, a ní ilé màmá ọmọ yẹn. Ẹ̀bẹ̀ tí mo wá bẹ̀ yín ni pé ẹ jọ̀ọ́ mo need assistant yín again. Nǹkan tí mo fẹ́ ni pé family wọn yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi yanjú wọn. Mi ìfẹ́ kán exist mọ́. Kò sí wàhálà ìyá ìyẹn wọ́n 5 million. Kò sọ ọ́ lè yọ. Ẹnìkan 5 million. Ìjọba dáadáa family wọn ṣá. That is ẹnìkan 5 million. Okay. Ẹ jẹ́ ká ṣe ní 2 million bá ṣe ṣe bí ọ̀dà wọn yẹn. Òbí kan tàn mí báyìí. Mo kàn tún ṣẹlẹ̀ má báyà drag torí àti òun ẹ̀ kọ́sítọ́mà wà ní wọn. Kọ́sítọ́mà dáadáa ni wọ́n. Ẹ jẹ́ ká fojú wọn mọ́ra torí wọ́n ní iṣẹ́ mi tó fẹ́ fún wọn. Kọ́ máa lè kọ́sítọ́mà. Àwọn tó ń ṣe olùṣẹ́ yìí ó lè jí lọ́jọ́ kọ́kọ́ inú àwọn aládùúgbò bí àwọn kọ́dẹ̀ nìkan náà pa wọn. Ṣé rí mo promise yín anybody tó bá yájú sí mi ní àdúgbò wọ́n gbé máa kàn sí yín. Ó mọ̀ pé ìyá ẹ bẹ́ẹ̀ oṣù tó jẹ́ ká ṣiṣẹ́ kò lè. Màmá 5 million àrígbà lọ́wọ́ ẹ̀ torí kọ́sítọ́mà náà nígbà pẹ́jọ́ wa ẹ máa sọ tuntun ìyọ̀ fẹ́ nìkan kan. Àti mo yẹ níta bá ń bẹ̀ yẹn oyè níta bá ń bẹ̀ ẹ kọ́ sẹ́ndì advance and send advance láàrin ẹ̀ẹ́dì jẹ́ wá lóhùn. Bàbá bí wọ́n jẹ́ bí wọ́n fi ṣí bí abẹ́rẹ́ kan 20 láwọn àtọ́jú ẹ̀sìn family wọn. Ọlọ́run jẹ́ kọ́kọ́ ṣẹ́rísìn mi ì ní owó yẹn pé báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí but ẹ fún mi títí di ọ̀túnla máa lọ kó àwọn gold mi síta máa lọ ta máa há àdúgbò yẹn mọ́ owó ọwọ́ mi. Àwọn ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ lọ́gọ́dọ̀ tó láyà létí ní kọ́sítọ́mà náà. Àṣẹ pọ̀ lọ́wọ́ sí wa. Lọ́ṣù wà ta. Ẹ má bínú máa mẹ́kì ẹ̀. Ṣé máa ń pọ̀ lẹ́bàá wa o? Ok, màmá ilẹ̀ jẹ́ kó sáré owó yẹn lọ. Má ti sáré owó yẹn. Ẹ fún mi bí ọmọ ẹ̀ náà ló máa tẹ̀lé yín àgbẹ̀. Mi ì fẹ́ wọn.
ẹ jọ eléyìí ojú ẹ kù. Màá ní kí wàá tẹ̀lé wọn. Ikú lórúkọ ẹ. Kò sọ́dọ̀ màmá ẹ máa fọ̀. Tẹ̀lé lọ́rọ̀ kan báyìí. Ọmọ yàrá kan fún wa ní school. Ìyá fọ́ ti ìyá ẹ̀sọ́ pé fọ́ọ̀tì. Ẹ sọ̀rọ̀ jọ. Sínú ìmọ́lẹ̀ o. Bàbá lọ sí àwọn ìyá máa lọ lẹ́yìn láti ṣe tó ẹni lọ. Kẹ̀ mọ́ dájú pé àlọ́ ń bọ̀ ìyàn ọdún lẹ́yìn o. Àjò ní lọ́wọ́ fàyùfàì. Bẹ́ẹ̀dá balárò jinlẹ̀ o. Kò ní ṣohun, kò ní ṣohun, kò ní ṣohun àṣesílẹ̀ o. Kò ní ṣohun, kò ní ṣohun, kò ní ṣohun tí ó dá ní kọ̀ọ̀kan o. Hey guys, bọ̀bọ̀ afọ́jú ẹ jẹ́ ká kọ́kọ́ ti bí ṣáná kí èso irú ẹ̀ṣẹ̀ wo la fọ́ nílé ṣe tó máa fi ṣe olówó ẹ̀wà tó bá jẹ́ pàwọn náà ò yá wílé iye olówó kọ́ lè ti ní kọ́ lọ pa wá dànù torí à ń tẹ̀lé ọmọ ẹ̀. Àṣù bàbá. Àwọn àgbẹ̀lẹ́dẹ̀ náà lù wá iṣẹ́ ọwọ́ tó wá jẹ àlè lọ sunkún bọ́mọ olówó kankan àtọmọ olówó bá sunkún wá bá wa. Bọ̀ àpọ́jù yìí ò ní àǹfààní àti ṣerú ẹ̀ ó tún wà ní kọlọ pa ẹ jọ̀wọ́ bọ̀bọ́ yẹn ti wà nínú òkùnkùn ayé kí ló dé tó fẹ́ pàdánù tó fẹ́ lè kúrò láyé èèyàn níkà ọ́ ó rú bọ̀bọ́ yẹn omi bàbá olóògùn yẹn tó máa fi ń jó oògùn tí ó dẹ̀ dà. Tàbí ó tàbí wá gbà ń kọ́ báyìí. Kí ló kọ́ ẹ̀ bàbá ìyá aláya àwọn olè bí wá. Àwọn náà ṣe gbé náà ojú ẹ̀. Èmi láì di àkọ́. Àṣẹ ni kò wá ń ṣàbà ọ́. Ẹ gbé bọ̀bọ̀ yẹn. Kẹ́ gbé jìnnà. Ẹ gbé jìnnà. Jìnnà rere. Ẹ̀mí bọ̀bọ̀ yẹn gbọ́dọ̀ tọ̀ wá. Bàbá, àbí ká gbé lọ lé ẹ̀. Ṣé ìwọ lọ́dún pé ká gbé lọ tó jìnnà yóò ṣeré rẹ̀? Ẹ̀rọ ọmọ tó ṣẹlẹ̀ ẹ má gbé lọ lé àwọn èèyàn wá bàjẹ́ tó bá rí ọmọ ọbẹ̀ yẹn. Wọ́n lè ní pé èèyàn kan ló ṣiṣẹ́ yẹn báwọn. Wọ́n lè ní pé mírèkù kan ló gbé wá. Ẹgbẹ́ lọ jìnnà níbi tí wọ́n ti mọ̀ yẹn rí. Àmọ́ ẹgbẹ́ ìṣòro pé ẹgbẹ́ sí tó ti lè ṣe láàmú. Bàbá ń bá mi ọ̀bẹ ń dádúrà gan-an. Tó bá jádúrà ká sọ pàdúrà wọn ti gbà. Àwọn náà bá ń lọ àwọn aṣọ pé ká mọ̀ ọ́ rẹ̀. Ẹ jẹ́ kọ́ ẹ lọ gbé bọ̀bọ̀ ẹ lọ ẹ má gbé ẹ má gbé lọ. Ẹ má gbé ẹ má jẹ́ kí n ṣe ìgbà yìí. Wọ́n bá wà bọ̀. Ẹ má jẹ́ kí n ṣe ìgbà yìí. Sọ́ọ̀lù ẹ̀ mọ̀ ní sọ́ọ̀lù ẹ̀ mọ̀. Orí mi dá ń bọ̀ o, má jẹ́ kú láyé o. Ẹ̀dá mi dá ń bọ̀ o, má má gbà bọ̀dé láyé o. Ayé yìí ló mọ ohun tó bá ta ẹsẹ̀ ní. Ayé yìí ló máa pín. Mo ga jù yín lọ. Ayé yìí ló máa mọ́. Ẹ ò dẹ̀ rántí pé orí ọ̀fẹ́ lẹ́ni. Orí ọ̀fẹ́. Àdúrà ilé ìdásí jáde pọ̀ lọ́rọ̀ ni nínú chọ́ọ̀chì níwájú ilé Ọlọ́run ọba. Kí ló ṣẹlẹ̀? Ẹ tẹ wo bọ́ ṣe rúbọ aṣọ inú àpẹẹrẹ. Arákùnrin, ṣé kò sí? Ẹ sà, ẹ jọ̀ọ́, mi ì mọ ibi tí mo wà yìí, but please help yín ni mo ní ìdẹ́jọ́. I was kidnapped. Ẹ ṣíṣọ́ ẹ ní ṣíṣe ẹ má bọ̀ kẹ̀kẹ́ dájú ẹ láti kẹ̀kẹ́ dájú. Ẹ jọ̀ọ́ ẹ tètè gbé mi kúrò ìbàyẹ̀ kọ́ máa ó possible kan tó padà kọ́ wá gbé mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. A máa gbé ní a máa help you wà láti kẹ̀kẹ́ dájú láàbí dáhùn kan ṣe lẹ́yìn. Hello sir. Yes sir. Yes sir. Bómi bá ṣe tó wà ló ń ṣe fún lórí ìjà lọ.
ayé wájà omi mi gbà mí o ẹ dákun ẹ dábọ̀ o ẹ̀dẹ̀ wo ṣùgbọ́n tó ní. Joshua sa Joshua kí lẹ ló ṣẹlẹ̀ má arákùnrin ló máa lọ sí ìwà. kí ni nǹkan tẹ ló ń ṣẹlẹ̀ níbí báyìí. ẹ sábà ṣe rí nìyẹn o. ẹ jọ̀ọ́ arákùnrin ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bá ṣé ẹ fẹ́ darapọ̀ mọ́ ìjọ yìí ni àbí ó ní nǹkan kan tí ẹ fẹ́ wá dálẹ̀ níwájú ilé Ọlọ́run àwa náà ṣẹ̀ṣẹ̀ ń kọ́ bí ni o ó ṣẹ̀ ń gbèrú ni o ẹ má tún wá ba bíbá yìí jẹ́ o ṣó yẹ yín sìn. ẹ sà yín láàmú ẹ sà ẹ jọ sà ṣé ẹ̀yin ni dádì tí wọ́n sọ pọ́ pé lórí fóònù. bẹ́ẹ̀ ni èmi ni pásítọ̀ tí Ọlọ́run gbéjọ ilé lọ́wọ́. dádì ẹ jọ sà mi ò wá dà nǹkan lẹ̀ o wọ́n kidnap mi ni mi kò dédé bára mi ìbàyìí ni wọ́n wá jí mi dé ni. wọ́n kidnap ẹ. bẹ́ẹ̀ ni sà. ok wo ojú mi kò bá mi sọ̀rọ̀ ìwọ àtàwọn owó lẹ́jọ́ ń fa wàhálà débi pé wọ́n kidnap ẹ then kí ni nǹkan tó wà láàrin ìwọ àtàwọn tí wọ́n kidnap ẹ yẹn kí lẹ́jọ́ dàpọ̀ kí ló ṣẹlẹ̀ láàrin yín. ok sà ẹ̀yin dà ẹ̀yin dà. Sherry ok ọ̀rẹ́ tí ń yé mi bó ṣe wà yìí o rí pé mo dúró síwájú rẹ̀. rárá sà. o dẹ̀ rí nǹkan tí mo ń ṣe báyìí. no rárá sà. o rí kọ́lọ̀ aṣọ mi pé blue. mi ò rí sà. oh my god. bó kí ló lè ṣe fún wọn pẹ̀lú condition yìí débi pé wọ́n tún máa kidnap ẹ. dadi èmi náà mọ̀ nǹkan ṣáàrí pọ́ dédé kidnap mi ni ọmọ jẹ́jẹ́ ni mi ò kí ń kọjá àyè mi mọ̀ nǹkan tí mo ṣe in fact àyà mi gan já kọ́ má tún wá kidnap me again bí bá. ok ìlú wo náà ti kidnap ẹ níbo náà gbé ẹ lọ gangan. mi mọ̀ bí tí mo wà yìí o bọ̀ mo mọ̀ pé Ìkòròdú là ń gbé ní Gbẹ̀rígbẹ̀. Gbẹ̀rígbẹ̀ ní Ìkòròdú ibẹ̀ ni à ń gbé. Ìkòròdú ni wọ́n ti wá kidnap ẹ. bẹ́ẹ̀ni sà. oh my god. ẹ̀gbọ́n lè wá bíbà yìí torí pé ibi tó wà yìí Ṣàgámù ló wà yìí. Ṣàgámù rẹ. dádì ẹ jọ̀ọ́ sà ẹ help mi ẹ jọ̀ọ́. ok báyìí ṣé o ní òbí o ní ìyá o ní bàbá. mo ní àbúrò àti mọ́mì àwọn náà wà ní Gbẹ̀rígbẹ̀ níbi tá à ń gbé. ìyẹn ní Kòròdú yẹn. bẹ́ẹ̀ni. wọn ò dẹ̀ mọ̀ pé wọ́n kidnap àmọ́ mọ̀. wọ́n máa ti mọ̀ gbà tó rí mi lé tó dẹ̀ pé lọ́ọ́ fi mí sí wọ́n máa ti mọ̀ pọ́ kidnap mi tiẹ̀ mọ̀ I don't know. wọ́n á ti máa wọ ẹ báyìí. definitely àbí? sir. bẹ́ẹ̀ni sir. o ní nọ́mbà wọn. ó yẹ kí n mọ̀ lórí màá. má fòyà ní apá jẹ́ kò sí ohun iná tí ń jọ kan lẹ́sùn mọ́ ògùn èṣù ti di wíwọ́ mọ́lẹ̀. báwo pé nǹkan tí mò ń sọ yìí mo ní àwọn instrument tẹ kó kúrò nílé ìjọsìn mo dé church mi ò bá ń bẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀. kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ sá ó kàn jẹ́ wípé a kó àwọn instrument yẹn a kó wọn lọ sọ́dọ̀ engineer tó ń bá wa tún wọn ṣe so wọn dẹ̀ ti parí ẹ̀ nǹkan tó fà á ní ẹ̀tẹ́ tí o ṣe rí wọn nínú jọ. ṣé ogún ọdún náà máa fi ṣe ṣé ẹ ti gbàgbé pé a ní service lọ́la so ṣé a máa ṣe service without orin àti ìlù àti ijó ni ìyẹn ò possible now because nǹkan tí inú Ọlọ́run gangan dùn sí ni pé ká yìn ká sìn pẹ̀lú orin àti ijó so kí ni wàá ní nǹkan tó ṣẹlẹ̀. màá mi sọ pé wọ́n ṣe kó tó tó next service. àánú olúwa pọ̀ pẹ̀lẹ́ ìwé sà rọra. Brother àánú ló sọ pé àwọn fẹ́ rí mi sà. Ladi. rọra ṣé kò sí problem. ṣé ìgbà lọ wà bẹ́ẹ̀. Dadi ẹ̀rà sà mo ní pé kí n wá kí náà ni nígbà tí mo kọ jókòó tí mo láròjinlẹ̀ mo wá rò pé ká ní pé kò kí n ṣe ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ yín ni ìwòyí ìjẹta ọ̀tá mi ò bá ti di ẹni àná ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ gbà mí sílẹ̀ òun mo ṣe wá ní pé kí n wá dúpẹ́ lọ́wọ́ yín sá pé ẹ ṣe ẹ kú àgbálẹ̀ mi o ẹ kú yíyọ mi o. bọ̀dá àánú
Jẹ́ ká fi ọpẹ́ fún Ọlọ́run. Jésù Kristi ni ọba tọ́pẹ́ tọ́ sí. Hallelujah mẹ́ta. Hallelujah. 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 Ọlọ́run rọ̀bọ̀ lọ́pẹ́ òun lọ́ba tọ́pẹ́ tọ́ sí. Dáàdì rí ni wọ́n ṣe lórí Ọlọ́run ló rọ̀ wọ́n. Jésù Kristi ló rọ̀ wọ́n. Ṣé ti gbọ́ mi ìdẹ̀ wá ní láì kẹ́ máa rìn káàkiri ní ilé o torí mi ní fẹ́ kẹ́ lọ ṣubú. Ṣé ti gbọ́ àlàáfíà yín òun ni ìdùnnú títí wa. Mọ́mí èmi ò pé ń dárìn bọ́dà James máa wá pẹ̀lú mi time to time àwọn ló máa ń mú mi work around the house. Anúlúwàpọ̀ mo appreciate ẹ gan inú mi dẹ̀dùn wípé ó jẹ́ ọmọ tí ó mọ̀ọ́rẹ́ bọ̀ ní kankan ni mo fẹ́ kó yẹ sórí ipò tí mo bá ẹ yẹn tí mo bá kọ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run tí mi ò bá ṣèrànlọ́wọ́ fún ẹ Ọlọ́run lè gbé irúpẹ̀lẹ̀ dìde pé kó ṣèrànlọ́wọ́ fún ẹ kí ni tí mo ní àbí kí ni tí mo jẹ́ tí mi ò fi ní ràn ẹ́ lọ́wọ́ Bíbélì ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ òun náà lẹ́ni kejì ẹ̀ tọ́jú ẹ̀. Ohun tí Ọlọ́run rán àwa òun la ṣe yẹn ni pé iṣẹ́ tó lùgbàlà rán mi àjẹyè ni mo jẹ́ ṣètì a ní ìsìn ní ọ̀la. So o máa tẹ̀lé wa lọ sí church àbí o nílé lọ. Dádì mi ò nílò lọ kẹ̀kẹ́ mi máa jókòó ṣe ń lé àmọ́ tẹ̀lé yín kémi náà lọ kọrin yìí sọlọ́run ọba tó dá mi sí àájọ́ ń lọ ní o kò sí problem ṣé o ti jẹun wa òkè. Bẹ́ẹ̀ ni mo ti jẹun bẹ́ẹ̀ James fún mi lóúnjẹ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ because wọ́n really take care mi gan. Kò sí wàhálà no problem. ẹ ṣe gbọ́dọ̀ bí mo ní wá kí iná mọ́ mi ẹ ṣe gan o. Kò sí ohun ẹ̀rù iná tí ń jọ kọ́lẹ̀ súnmọ́ ogun èṣù ti di wíwọ́ mọ́lẹ̀. Lóòótọ́ ni wípé àwọn ajínigbé wọ́n ti pọ̀ níta àwọn afọmọlọ́mọ ṣòwò náà àwọn náà wà níbẹ̀ kidnappers robbers pẹ̀lú gbogbo ẹ̀ náà ìjọba Nàìjíríà ń gbìyànjú tiwọn èmi dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà Kristi á fi ojú àwọn ẹni bí hàn. Àmín Jésù. Torí gbogbo ẹni tó bá ń gbà á lérò pé kí Nàìjíríà má rojú kó má ráyè àwa ò ní ṣépè fún wọn àmọ́ iṣẹ́ ọwọ́ wọn á máa ṣèdájọ́ fún wọn. Bẹ́ẹ̀ ni má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ ajínigbé à ń sọ̀rọ̀ robbers mi ò tí ì béèrè tó fa sábàbí ojú fífọ́ ẹ̀ ṣé àbímọ́ ni àbí suddenly ló wá o ti fojú ìríran tẹ́lẹ̀. Mo dẹ̀ fẹ́ mọ̀ tí o bá ní bínú. Dádì bínú ti jẹ́ mi ò lè bínú torí dádì mi lẹ́jẹ̀. Ẹ ṣe gan fún question tẹ̀lé lọ́wọ́ mi. Ó yẹ kémi náà ti sọ fún yín lóòótọ́ àmọ́ ọ̀rọ̀ tí ti bẹ́ẹ̀ ni àmọ́ nísìnyí tọ́rọ̀ ti débẹ̀ máa ṣàlàyé fún yín. Lóòótọ́ lẹ sọ mo ti fi ojú mi mo ti fi ríran rí. Ọjọ́ yẹn mo kọ lọ sí ibi iṣẹ́ náà ni mo wá àtijọ́ tí mo lọ. Mo ṣe wá ń bọ̀ lọ́jọ́ yẹn kò sí mọ́tò púpọ̀. Pàṣẹ àwọn àfihàn mọ́tò tí máa fi dé àdúgbò wa ó ti ń bọ́ sóòrù. Èmi ò dẹ̀ mọ̀ pé bóyá wọ́n gbé ẹbọ kan sí oríta mẹ́ta tí mo kọjá. Nǹkan tí mo ṣàrí ni pé mo ṣàrí ẹbọ kan níbẹ̀ mo dẹ̀ fojú kọ. After gbà tí mo fojú kẹ́bọ yẹn ẹbọ tí mo rí yẹn náà nìkan tí mo rí wọn last. Bí ẹgbàmí the next thing tí mo ṣàrí ni pé àwọn family mi àwọn abàmì ibẹ̀. A dẹ̀ lọ sí hospital after series of tests ni a get to know pé kò kí ń ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú medical whatever. So after series of tests ni a discover pé nǹkan tó ń ṣe mí kò natural. A ṣàtúnṣe láti go spiritual about it. Bẹ́ẹ̀ láti wá get to know wípé ẹ̀kọ́ tí mo fojú kó lálẹ́ ọjọ́ yẹn
òun ló fa ojú mi tí ó fọ́. A lè ti gbìyànjú. Ṣé rí màláìka? Ṣé rí? Àti try àmọ́ bàbá náà ló já sí. Ṣé rí? Mo ṣe gbà kádàrá ni. Gbé mi débẹ̀. Má gbé mi kọjá bẹ́ẹ̀. Ògo fún ilé ayọ̀. Ògo fún ilé ayọ̀. Ògo fún Olódùmarè. A jẹ́ wípé ìṣípayá mi tí mò ń rí lórí ọ̀rọ̀ ojú ẹ̀ kò sí kò yà sí nǹkan tó sọ. Bẹ́ẹ̀ni, ìmọ̀ èṣù ni, ìmọ̀ Sátánì ni, ìmọ̀ èṣù òdẹ̀ ní ṣe lórí ẹ lórúkọ Jésù. Ìmọ̀ arónípin aṣenibánidárò ò ní ṣe lórí ẹ lórúkọ ti Násárẹ́tì. Sakara makara sakaita. Ọ̀rà òun ni ogun tí Olúwa bá ti ṣẹ́ òun ló máa fi hàn yàn. Eléyìí tí Olúwa dẹ̀ ti ṣẹ́ yìí kò tún ní gbérí mọ́ torí mi mọ̀ pé Olúwa ti ṣẹ́gun nínú ọláńlá yìí. Tá máa ṣe rè a lọ fún àwẹ̀ àti àdúrà lọ́jọ́ méje. Nínú àwẹ̀ àti àdúrà yìí a máa gba àdúrà lóòrèkóòrè, a máa gbà á ní kíkankíkan, a máa rawọ́ ẹ̀bẹ̀, a máa gbé ohùn rárá sókè fún Ọlọ́run Olódùmarè tí mo dẹ̀ mọ̀ wípé níkẹyìn wàá wá dúpẹ́. Àwa parí ẹ̀ sí òkè ẹ̀rìmọ̀. Ibẹ̀ láti ṣe àṣekágbá ètò àdúrà pátápátá. Ó dá mi lójú sẹ́ wàá gbégbá ọpẹ́ níkẹyìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ojú yìí wà á fi ríran ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì. Èmi mo sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín lórúkọ Jésù. Dádì, ẹ kú ìjókòó pé dáàbò. Dádì, mo ní kí n sọ fún yín pé oúnjẹ yín ti rẹ́dì ó ti wà lórí dáìnì kẹwàá lọ jẹun ṣe ti gbọ́. Bọ̀dá mi, oúnjẹ tí yín náà ti rẹ́dì kẹwàá lọ jẹun. Mọ́mí àmì ò jẹ́ mo ń gbààwẹ̀ lọ́wọ́. Dádì, ẹ sọ pé a ti bẹ̀rẹ̀ àwẹ̀ ẹnu ilé yìí. Mọ́mí, ẹ má da àánú Olúwa pọ̀ lòún jèrè. Ṣé bí àwẹ̀ ṣe máa ń bẹ̀rẹ̀ náà nìyẹn? So fast, ó ti jẹun àárọ̀, oúnjẹ ọ̀sán náà ní kó wá jẹ, ó láwẹ̀ ti bẹ̀rẹ̀. Anyway, jẹ́ ká fi gbogbo ẹ̀ sọ́la kí àwẹ̀ bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ lọ́la. Eléyìí tó ti jẹun àárọ̀ yìí wá lọ fi tọ̀sán. Bómi bá ṣe má gba Ọlọ́run ò ṣe é gbà. Ó fọ́ ní mọ̀mí. Bọ́dà James ńkọ́? ẹ dákun ẹ dábọ̀ ẹ̀dẹ̀ wo ṣùgbọ́n tó ní. Daddy, Sherry, mo fẹ́ dúpẹ́ gidi pẹ̀yìn. Tí n bá ní parọ́, gbogbo ìgbà lọ́pẹ́ mi lọ́dọ̀ yín. Nítorí pé ẹ dàbí áńgẹ́lì tọ́lọ́run lò láti yí ayé mi padà láti sáyé mi dọ̀tun. Àbí mi náà kọ́ rí ni. Èmi tó jẹ́ pé kò sí nǹkan kan tí mo lè dá ṣe. Èmi tó jẹ́ pé tí bá fẹ́ jẹun àbí mo fẹ́ rìn nílé, bọ́dà James ni. Ọlọ́jà irú ẹ̀. Tí mo bá dẹ̀ rí bọ́dà Joshua, mi lè ní mo fẹ́ lọ tọ́ílẹ̀tì, mo fẹ́ ṣe kankan. Pé a máa fẹ́ wọṣọ ni, a fẹ́ pààrọ̀ aṣọ ni. Láì ṣe pé mo rí bọ́dà Daniel, mi lè ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀. Èmi ló wá dé ni pé mo ti wá lè ṣe everything fúnra mi, mo ti lè ríran. Ẹ tún wá dé gbogbo ẹ̀ ládé fún mi. Sáà mi wáṣẹ́. Ẹ wò mí dádì, èmi alákìsà ọjọ́ yẹn, pàdé ní tó ti ń wọṣọ gidi báyìí. Ṣé ni pé mi ò lè dúpẹ́ tán lọ́wọ́ yín, ọpẹ́ mi lọ́dọ̀ yín títí. Praise the Lord! Hallelujah! Praise the living Jesus! Hallelujah! Olúwa ní ògo. Ṣé rí bọ̀dá mi
sábàbí ni ohun gbogbo ní ayé ẹ jẹ́ ká máa dúpẹ́ yìí ṣe rántí àmì ìtẹ̀wà tẹ̀tún wà nínú ọlọ́rọ̀ nítòsí. Àánú Olúwa pọ̀, ọ̀rọ̀ ẹ kò jọ mí lójú torí wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni mo ti rí ẹ gẹ́gẹ́ bí ẹni tó máa mú rè. Ṣé wàá rí gbogbo ọpẹ́ t'Olúwa ni? Bẹ́ẹ̀ ni, torí pé Olúwa ṣe ohun mèremère nínú ayé ẹ, ò wá ń dúpẹ́. Ẹ wò ó, Ọlọ́run ò béèrè nǹkan kan lọ́wọ́ wa. Ó ní tóun bá ṣe oore fún wa kódà kó kéré bí ọmọ náà gún, ká máa dúpẹ́. Ká dúpẹ́ eléyìí tóun ò tíì ṣe tá à ń fetí gbọ́ tó ń bọ̀ lọ́nà, ká máa dúpẹ́. Torí pé nínú ọpẹ́ wa òun á túbọ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ oore sí fún wa. Sórí gbogbo ọpẹ́ yìí, a máa ṣe service ní Sunday, wàá dẹ̀ ṣe testimony. Ẹ wò ó, mo fẹ́ kí ẹ ti ara nínú Olúwa pọ̀ kẹ́ fi kọ́ ẹ̀kọ́ torí wípé gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ sí yìí ó tó kéèyàn fi kọ́gbọ́n. Tí Ọlọ́run bá wá ṣe oore fún ẹ, ó yẹ kó o dúpẹ́. Eléyìí tó bá ní lọ́kàn pé ìfẹ́ inú mi lọ́lọ́run fi ṣe oore fún mi torí pé mò ń gbàdúrà torí pé mò ń sin Ọlọ́run lójú méjèèjì ló fi ṣe oore fún mi, mi ò ní dúpẹ́ torí mo ti sìn ara ẹ ló ń ṣe. Ẹ kọ́gbọ́n látara inú mi dùn sí ẹ gan-an. I'm so happy. Bẹ́ẹ̀ ni, ṣé nìkan tí mo lè ṣe fún yín? Ẹ bá wọrí, mo ti lè dárìn fún ara rẹ. Bí nǹkan tí wọn náà rí ni. Ẹ kílẹ̀ rí? Èmi máa ṣe máa bá yín lọ ṣe nínú. Nǹkan tí mo fi lè sọ kí àwọn lọ ṣe ni pé ẹ̀yin ẹ máa ń lọ ṣẹ́gun ìjẹ́nẹ́rẹ́tì. Ẹ̀yin sì lè ṣiṣẹ́ pé èèyàn pé ẹni ẹ̀ àti máa ṣe pẹ̀lú Ọlọ́run. Èmi ò àbúrò yín. Ó sì mọ̀ máa fún bóyá pé ìgbà àti ìgbà máa lọ jẹ́ sí. kó má sùn yín láti ìṣòro rẹ̀ ẹ jẹ́ kí á gbàdúrà. kó má ṣe sùn yín támú mi ìdẹ́gbẹ̀rún. Tí àwọn customers yẹn bá dé, make sure kó pè mí lẹ́sẹ̀kẹsẹ̀. Any other thing wey be me? Madam Muyosere, how you doing? I'm good. So how is it now? Báwo wà ni? Ẹ̀rí kọ́ mi àbí? Mo rí i. Mo ní kí n jẹ́ kẹ́ mọ̀ pé wọ́n ti gbé ọ̀gá tuntun wá ni. Ọ̀gá tuntun? Bí a kà yọjú sí wọn lọ́fíìsì náà. Wọ́n wà around. Maybe we will say. See. Good morning. Customer tí mo ṣàlàyé fún yín pé wọ́n submit proposal ni Madam Muyosere Olúwa. Oh, madam, you're welcome to my company. Thank you, but sorry, you look so much like somebody I know. Well, it's possible. Méjì lọ́wọ́ wọn. Yeah, possible. So, ẹ jẹ́ ká lọ sọ́fíìsì ká lọ. Ìjọ ṣé Àánú lorúkọ yín? Yes, my name is Anula. No, but this can be you. Àánú Olúwapọ̀ tí mo sọ yìí, ó kọ́ lójú ọmọ ìyá láta. Even ẹni tí mo sọ yìí gan-an, ó ti ṣaláìsí. Oh, Sherry, surely I was once but although should be God, mom still let it. So, this is you? Yeah, this is me. What's up with me? Oh, come on, jẹ́ ìgbà táwọn hired assassin tí wọ́n lè. Ọlọ́run ló ṣe. Wait. Sorry. Àánú, you don't know me. You don't know me, Moyo. Your friend. I've been to your house. Your friend. Moyo, sorry. No, you mean the same Moyo? Yes, Moyo. Moyo. So, I'm alive. So, you are this beauty. Moyo. This is me. Where have you been? I miss you so much. Oh my God. So you can see now. Ayé lọ́jà, ilé ayé yìí ló mọ̀. So let's go to my office. Ẹni àtànù lẹ́yìn ó lè jà tọ̀nà gbọ́dọ̀ ńlá. Ẹ má ṣe tẹ́ ẹnìkan nìyó.
I see life. Oh, thank you. Let's go. Ẹ dákun, Wow, ẹ dábọ̀, ẹ dábọ̀. I'm such a lucky man. Àìka nǹkan sí Bẹ́ẹ̀ sọ fún wa máa make record to make. ló jẹ́ káyé dẹ̀bi ọ́. Bílẹ̀ bá kan lẹ́bọ̀ dẹ̀dẹ̀ kan dẹ̀dẹ̀ bá ò bá fẹ́ ní níbẹ̀ o. Àkìtà bẹ̀rẹ̀ ẹ dákun ẹ dàgbọ́ ẹ dẹ̀wò ṣùgbọ́n tó ní. She's my baby. Yes. Òun ni ọmọbìnrin tí mo sọ̀rọ̀ fún yín pé nígbà tí mo ṣe ní problem ojú pé tó nífẹ̀ẹ́ mi gidigidi gan tó fẹ́ràn mi gan tó dẹ̀ dúró tì mí. So dájú rẹ̀. Ẹ̀fọ̀lẹ́ yóò sọ ọ̀rọ̀ àmì Kristi àmàbá ẹ̀rọ. Nínú gbogbo ìrìn àjò àti àdáwọ́lé ẹ̀ ìyanu máa ṣẹlẹ̀. Àmín Jésù Kristi Olúwa wa. Àmín. Thank you very much, sir. Nice to meet you, sir. You're welcome. Kankan pè mí kẹ́yìn. Obìnrin tó bá lè dúró ti ọkùnrin tí ò rí tuntun wá nífẹ̀ẹ́ ìfẹ́ òtítọ́ látàn gangan ni. Ṣé rí ohun tí wọ́n ń pè nífẹ̀ẹ́ mo rí láàrin ẹ̀yin méjèèjì àti pé pàápàá jùlọ ìmísí Ọlọ́run bá ẹ̀yin méjèèjì gbé torí tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni nígbà tí ó wà ní aláìlera ò nífẹ̀ẹ́ láì ríran ò dẹ̀ fẹ́ tọkàntọkàn Ọlọ́run tún wá ṣe é nínú ọlá ńlá ẹ tún pàdé nígbà tí Ọlọ́run ti sọ di ẹni tó ti lálàáfíà tó lè rí tó dẹ̀ lè ṣe ohun gbogbo tí ẹ̀yin náà bá wò dáadáa ẹ rí wípé àmì Ọlọ́run wà láàrin méjèèjì léyìí tó túmọ̀ sí wípé Ọlọ́run kọ́ yín pọ̀ Ọlọ́run adé ṣe ń lọ́rẹ̀ ara ìdùnnú la máa bá ń bẹ̀. Ẹ ṣe sẹ́mu nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo ìgbà tí òun fipò òun ní àìlera yẹn èmi ò rí bẹ́ẹ̀ Ọlọ́run ti jẹ́ kí n rí bẹ́ẹ̀ mo kàn rí bí normal guy tí mo kàn initially mo fi pé bí àmọ́ kàn fit ẹ̀ ni but ìgbà tí mo wá get closer to him mo rí pé èèyàn tó nice gan ni tí ó pé irú ilé tí ó bá ṣe pé ojú ń dùn ó máa dùn mọ́ because even pẹ̀lú bó ṣe wà yẹn he is always willing to do a whole lot of things for me. ó máa dùn mọ́ bẹ́ẹ̀ ni sá. Eléyìí gangan ló mú inú mi dùn torí wípé ìfẹ́ tí ò lábàwọ́n tá à ń sọ náà nìyẹn ìwọ nífẹ̀ẹ́ òun nífẹ̀ẹ́ ìfẹ́ òun wo àbàwọ́n ìfẹ́ ò kì í wo àléébù straight to n tó bá rí nínú partner ló máa fi bá lò ẹ jẹ́ ká ṣe báyìí àánú Olúwa pọ̀ ẹ jọ̀ọ́ ọwọ́ ẹ ló kù sí kí ni nǹkan tí ìwọ lérò pé ó kù báyìí àbí kí ni tó yóò wà lọ́kàn ẹ̀ tí a fẹ́ ṣe ní pápápá kí Ọlọ́run dẹ̀ bá wa mú ọjọ́ náà rò. Dáàdi iṣẹ́ rí èmi fi pé a ní much time láti waste mọ́ since tí Ọlọ́run ṣe tẹ́ pé a méjì a nífẹ̀ẹ́ ara wa àwọn fi pé kí n lọ mọ àwọn parents mi kàdé lọ mọ àwọn parents then kàdé fix wedding date. That's nice. But Yorùbá ní pé èèyàn ò kì í fa orí lẹ́yìn olórí jẹ́ kí òun lọlé kó lọ rí mọ́mí àti dádì kíwọ náà lọlé kó lọ sọ fún mọ́mí ọjọ́ tí fámìlì méjèèjì tí wọ́n bá fix tẹ́ bá ti reach compromise èmi wà okay ẹ̀yin pè mí èmi á dá yín lóhùn at any time. Ẹ pẹ̀lẹ́ inú mi dùn. Omi wà òkè fẹ́. Omi kẹ̀ ẹ máa jẹun bí mo bá yín lọ gúnyán mo ń bọ̀. Ẹ ṣe gan-an. Ẹ kọ́kọ́ bá wá omi náà because nǹkan àlejò tó kọ́kọ́ important nínú ilé. Ẹ ṣe gan-an ni mọ́mì. Thank you so much ma. Ìfẹ́ dúró kádàrá dúró He has told me a whole lot about iṣẹ́ mo fẹ́ kẹ́ mọ̀ tọ́lọ́run iṣẹ́ ìyanu tẹ̀ ṣe náà nígbà tí wọ́n máa dáwọ́ lé. Akọmi nínú ayé ta ló mọ̀ sáàmì ẹ̀ nílé ìgbà tẹ̀lé lọ lẹ́jẹ̀ bá yín jẹ́ sílẹ̀ wọ́n máa gbà lórí Instagram ẹ ṣe dáadáa.
àtẹ̀jẹ̀ ká kó decide for my sister mi tẹ̀lé wait ẹ ò bọ́n kó àánú ṣe look you are so handsome. hello sísá mi ẹni náà gan o. oh my god mo ní kò ìyàbọ̀ má bó tẹ̀. sísá mi ẹ dúró dáadáa. wow six coffee what a perfect combo. ẹ kú ìjókòó. ẹ kú ìjókòó. mo wà ní ọdẹ tuntun rán mọ ẹ kú ìjókòó. àlejò ńlá ni mo máa gbà. ẹ ò ṣe kó wọn lọ sí ọ̀dà lèdè rán tó jẹ́ pé bíbá ìlú wa gbé wọn jókòó sí. ẹ má ṣe wá sí ìdílé ìwọ̀nba àwa tí àwọn bíbá ẹ náà ní ọmọdé tí yóò fi bíbá ẹ gbà wá tó tá bá ti wá ṣe nǹkan tí a torí ẹ̀ wá gbọ̀ngàn tó bá kú táìmù jíjẹ mímu ẹ lè kó wa lọ síbi tó ju táyé tó fẹ́. ẹ káàbọ̀ ẹ lẹ my dear mo ní bẹ̀rẹ̀. Well, you're sorry. Uncle. Ìwọ lolórí rẹ̀ ni. Can you introduce our guest to us, please? Okay, Uncle. Thank you. Mommy, Àánú ni àfẹ́sọ́nà mi tí mo sọ pé ó fẹ́ wá yọjú sí. Àánú Olúwapọ̀ or yeah, that's right. Àánú Olúwapọ̀ lórúkọ. Okay, Àánú Olúwapọ̀. Okay, ma. Mommy, Àánú ni ma. Okay. Then ẹni tí ó kù fún ní bàbá àwọn ni pastor ni wọ́n. Jésù ló ń ṣe bàbá fún ẹni tí ò ní bàbá. Ẹ ṣé gan sá. Ẹ káàbọ̀ sá. Mọ́mì, ẹ mọ ojú Àánú mọ́ o, ẹ ojú ẹ̀ dáadáa. Àtọ́. Ẹ rántí Àánú. Àánú tẹ sọ wípé mi ò lè fẹ́ gbà yẹn. Tẹ sọ wípé torí pé ojú ẹ̀ fọ́ ọmọ ìyá láta afọ́jú. Dádì Kẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ni, Àánú báyìí Kẹ̀ṣẹ̀. Àánú tó ló fọ́ lójú ló tún wá mú wá bá mi àti ọkọ ẹ̀. Ó ṣe ya létí lápá báyìí ná. Tàbí wọ́n fi òwú elépo sí ẹ létí ni. Kí ni problem ẹ ná? Mommy, truly ojú mi fọ́ nígbà yẹn. But right now I can see very well. Clearly. Ojú mi ti là. Mommy, you can see. Ìwọ yìí ríran. Ojú mi ti là, mo lè ríran. Eléyìí ríran. Mommy, all the same. Àǹtí mi. Ìgbà ẹni ò ríran tójú ẹ̀ fọ́. But nísìnyí things has changed. Like ojú ẹ̀ ti là. Ó ti ríṣẹ́, things ti pick up fún wọn. So he's a better man now. Yes. Oh my God. Ẹ lè fẹ́ra yín, mo sorry. Àǹtí mi, ẹ calm down. Ẹ ti ní kó lè sá kó lè ti sá. Kó lè sọ tọwọ́ ẹ̀, ó ti sọ́ọ̀lẹ̀. Kí lẹ ti fẹ́ kó lè ṣe? Ẹ jókòó máa fọ́kọ ẹ̀ náà. Tẹ bá ní ó fọ́ lójú ń gbà ẹ̀ kó má fẹ́. Ó ti ríran. Tẹ bá ní kò lówó lọ́wọ́ pẹ̀lú nǹkan tí mò ń wò. Ọmọkùnrin ti lówó lọ́wọ́. Okay. Mo ṣáà rí káàsán pàtì síta. Ìyá látàrí, ó ti kọ́ láràn ọ̀yá ẹ̀. Ẹ jẹ́ kó fọ ẹni tó bá fẹ́ fẹ́ o. My dear brother, èmi o, mò ń sọ yí pé wọn ò lè fẹ́ra, kò lè work, kò lè possible. Mommy, why? But I love him. Mommy, why? Gbogbo ti Jésù Kristi ni. Tẹ bá wò dáadáa, ẹ rí i pé nígbà yẹn ni kò ríran lójú ẹ̀ fọ́. Jésù Kristi ti gbàkóso, ó ti la ojú ẹ̀, ó dẹ̀ ti ríran. Ẹlẹ́kejì, ẹni tí ẹ wá ń pè ní màmá aláta, tẹ́yìn náà bá rí ìjókòó wọn, ẹ rí kó ti yàtọ̀. Ọlọ́run tó ń ṣe ọkọ opó, tó ń ṣe bàbá fẹ́ni tí ò ní, tó ń ṣe ìyá fẹ́ni tí ò ní, ó ti dá wọn lóhùn. Ẹ jẹ́ káwọn méjèèjì tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn, ẹ jẹ́ kán fẹ́ra wọn. Ẹ jọ̀ọ́ nítorí Kristi. Ẹ jọ̀ọ́, ẹ má bínú o, ẹ má bínú rárá. Èmi lèmi ń sọ̀rọ̀, mo ní kò lè fẹ́ ọmọ mi. O ò ṣe kí n gbọ́ràn báyìí ná. O dẹ̀ ní ojú yìí ò fi ríran. Nǹkan tí mo rí ò rí. Mo ń sọ fẹ́ pé o ò lè fẹ́yàn. Ẹ tún wá ń kóra yín lẹ́sẹ̀, ẹ̀ ń sọ oríṣiríṣi látẹ̀kan. Mo yọ̀. Ẹ wò ó. Ṣẹ́rí, tí ìwọ bá tiẹ̀ sọ pé kí ọmọ ti tiẹ̀ kó fẹ́ ọmọ ti tèmi. Mi ò ní gbà kí ọmọ mi kó fẹ́ ọmọ tiẹ̀. Mommy. Ìwọ gbàgbé ni. Pé kí ni? Ìwọ tó rún áyá kìlà. Wá kábàámọ̀ lé pé kó pa wá. Màmá, kí ló dé tẹ ìyá létí lápá èèyàn báyìí? Ládùúgbò bí mo ṣe gbìyànjú láti jẹ́ kó jẹ́ kí ẹ mọ bó ṣe lọ ẹ̀ ń gbọ́ràn.
wọ́n ní káwọn méjèèjì kan wá discipline kan náà ìkan ṣe bí olè ẹ gbọ́ ẹ tún ṣe títí débi pé mo tún ní kan gbé ọmọ yín àpọ́jú kan lọ pa ẹ ti kí ti dùn ẹgbẹ́ ẹni pé yóò tó yín ẹ dúró mọ́ ṣé wọ́n máa ń sun ẹran mẹ́ran kíkan kan hàn pa ni ẹ̀yin rí pé ìyá ti bá ẹ̀ múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣù mama kí ló dé àti madam kò pọ̀ gan-an ó lóun fẹ́ rí yín nínú ìran òun ò fẹ́ bá yín ṣe ẹ gbọ́rọ̀ ìran tó kù ṣebi tí ẹ wà síwájú tí tẹ fi ní lára tó fi sanwó ẹ̀mí yín fún wa wọ́n sọ lẹ́ẹ̀kan ọjọ́ ọkùnrin náà tàbá pa yín sí ọmọ tó pa yín. ẹ wo ẹ jẹ́ kí lè jẹ́ last warning ẹ̀kún 24 hours kẹ́mi kó nínú mi if not tí bá padà wá máa pa yín máa kúnnú léyìn ní red pẹ̀lú ẹ̀jẹ̀ yín máa dẹ̀ jẹ́ kó sin sínú mi àbí. ṣèbẹ̀bí mi ọ̀rọ̀ ti gbé wọn wá ṣẹ́bí bí ọ̀rọ̀ bá yọ ẹ̀bí bí ọ̀rọ̀ ti gbé wọn wá ẹ̀rí bí ọ̀rọ̀ já sí tó bá jẹ́ wọn ìwà gbà ọ́ tó bá jẹ́ iṣẹ́ má gbà ọ́ ẹ̀bí bí ọ̀rọ̀ gbé wọn wá ẹ̀bí bí ọ̀rọ̀ já sí ṣèbẹ̀bí mi ọ̀rọ̀ ti gbé wọn wá ṣẹ́bí bí ọ̀rọ̀ bá yọ ẹ̀bí bí ọ̀rọ̀ ti gbé wọn wá ẹ̀bí bí ọ̀rọ̀ já sí tó bá jẹ́ wọn ìwà gbà ọ́ tó bá jẹ́ iṣẹ́ má gbà ọ́ ẹ̀bí bí ọ̀rọ̀ gbé wọn wá ẹ̀bí bí ọ̀rọ̀ já sí. Bíbélì ni ẹ má jẹ́ kí oòrùn wọ̀ bá ìbínú inú yẹn nǹkan tó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ a dúpẹ́ pé àánú Olúwa kò kú nǹkan kò ṣẹ̀yìn náà ẹ̀yin náà lè wà láàyè yín lọ́jọ́ ìbí ẹ jẹ́ kí àwọn méjèèjì bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn ẹ jẹ́ kí wọ́n fẹ́ra wọn kí nǹkan tó ń kó ṣe kíni kó tán lẹ̀. pásítọ̀ ẹ wò wọn ò lè fẹ́ra wọn. ẹ má bínú mọ́ mi ọjọ́ náà ẹ má bínú mọ́ mi ọjọ́ má bínú mọ́ mi ìjọ mọ́ mi náà fọlọ́ má bẹ̀yìn má. sùúrù ẹ ní sùúrù ẹ lè fẹ́ra yín àánú Olúwa pọ̀ wo ojú mi dáadáa wò mí dáadáa tó bá jẹ́ èmi ni mo bí ẹ o ò lè fẹ́ ọmọbìnrin dìde kó tẹ̀lé mi. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ wo ẹ jẹ́ kí ìgbéyàwó àwọn méjèèjì kó lárinrin kí adùn wà ń bẹ̀ ni ẹ má jẹ́ kí ajoyè ẹni tó fẹ́ tú wọn ká. ẹ wo pásítọ̀. ọmọ ẹ jù mọ́ ẹ jù ó ṣẹ̀ mí ọmọ dáadáa ní ẹ sí mi ó ṣẹ̀ mí rárá ṣùgbọ́n ò lè fọmọ mi ẹ̀ lè fẹ́ra yín pásítọ̀ ìgbẹ́ kínkín létí àwọn gbẹ̀gbẹ̀rẹ̀ ṣé tójú bá kú òǹbẹ̀ ọkàn kọ́. ẹ wo ẹ mọ́kàn àtọ́jú kú òǹbẹ̀ ká jẹun kínú tún ká má gba ibi láàyè ni ẹ jọ mọ́ mi àánú ẹ̀ tó tó. àánú Olúwa pọ̀. akọni nínú ayé ta ló mọ̀ ọ̀la. orí mi dá ń bọ̀ o má jẹ́ kú láyé o ẹ̀dá mi dá ń bọ̀ o má gbà bọ̀dé láyé o ayé yìí ló mọ̀ ohun tó bá ta ẹsẹ̀ mi ayé yìí ló máa pín mo ga jù yín lọ ayé yìí ló máa mọ̀ ẹ ò dẹ̀ rántí pé oore ọ̀fẹ́ lẹ́ni oore ọ̀fẹ́ lẹ́ni o. Omi bá ṣe tó máa ló ń ṣe fún olórí ìjà lọ́mọ ológun ayé wájà omi mi gbà mí o ẹ dákun ẹ
dàbọ̀ o ẹ̀dẹ̀wò ṣùgbọ́n tó ní ẹ̀yìn ń ṣe ti ní ọlọ́run máa fọwọ́ lẹ́rán òun ò ṣe ẹni ń ta fà sínú ìmọ́lẹ̀ o. Àbọ̀ ń bọ̀ òun kẹ̀ mọ̀ dájú pé àlọ́ ń bọ̀ òun ìyàn ogún ọdún lẹ́yìn o àjò ní lọ́wọ́ fàìfà bẹ́ẹ̀dá balárò jinlẹ̀ o kò ní ṣohun kò ní ṣohun kò ní ṣohun àṣesílẹ̀ o kò ní ṣohun kò ní ṣohun kò ní ṣohun tí ó dá ní kọ̀ọ̀kan o ẹ̀rá ẹ̀ o. mú mi bá a ṣe tó máa lọ ń ṣe fún lórí.